A kí wa káàbọ̀ síwájú Ọlọ́run alààyè ní àṣálẹ́ yìí fún ẹ̀kọ́ Bíbélì tí ò ní orúkọ Jésù Olúwa. Ẹ jẹ́ kí a díjú láti gbàdúrà bí a ti ń bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ti àṣálẹ́ yìí. Bàbá, ní orúkọ Jésù, Ọlọ́run ayérayé, a gbé yín ga fún ìfẹ́ rẹ. A dúpẹ́ fún ààbò rẹ, a dúpẹ́ fún ìpamọ́ rẹ, a dúpẹ́ Olúwa fún ìtọ́jú rẹ. A yìn ọ́ fún oore ọ̀fẹ́ láti àtúrígbà láti tún farahàn níwájú ẹ̀yin Ọlọ́run fún ẹ̀kọ́ tí ò ní. A sì ń dúpẹ́ Olúwa nítorí pé ń ṣe àwọn ẹ̀kọ́ ọ̀rọ̀ ẹ̀yin Ọlọ́run èyí tí ẹ̀yin Ọlọ́run ń kọ́ wa ní ìtẹ́wọ́gbà. A dúpẹ́ sì ń darapọ̀ pẹ̀lú wa. A dúpẹ́ Olúwa fún ọgbọ́n rẹ, a dúpẹ́ fún ìmọ̀ rẹ, a dúpẹ́ fún òye rẹ èyí tẹ́ fi ń bá wa gbé. A sì ń dúpẹ́ Olúwa fún ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ tẹ́ ń tọ̀ sínú ayé wa. A dúpẹ́ fún ìmọ́lẹ̀ tẹ́ ń tọ̀ sí ipa ẹsẹ̀ wa. A dúpẹ́ ò jẹ́ kí á rìn nínú òkùnkùn, ẹ jẹ́ kí á rìn nínú ẹ̀ṣẹ̀. A dúpẹ́ Olúwa fún oore ọ̀fẹ́ tẹ́ fi fún wa láti mọ̀ ọ́ sí. A dúpẹ́ Ọlọ́run lórí agbo ìjọ rẹ. A sì ń gbé yín ga Ọlọ́run nítorí pé ẹ jẹ́ kó ṣeéṣe fún wa láti tún wà níwájú ẹni tí a ṣàlẹ́ yìí ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ gbà ọpẹ́ wa. A fi ẹ̀kọ́ tí a ṣàlẹ́ yìí lé yín lọ́wọ́ ní orúkọ Jésù. Olúwa ẹ darapọ̀ pẹ̀lú wa nípa tara nípa ti ẹ̀mí. Ẹ wá bá wa sọ̀rọ̀ Ọlọ́run. Gbogbo ipá àti agbára níjọba Sátánì ká má lè ní òye ọ̀rọ̀ rẹ ní orúkọ Jésù, ẹ máa gbiná sọnù bẹ́ẹ̀. Ọlọ́run, bá ayé wa sọ̀rọ̀. Ẹ̀mí mímọ́, bá ayé wa sọ̀rọ̀. Ayé wa lẹ́yìn ẹ̀kọ́ yìí má jẹ́ orí bákan náà mọ́. À ń béèrè kẹ́ ṣe wá ní olùgbọ́ àti olùṣe àwọn ọ̀rọ̀ rẹ tẹ́ ń kọ́ àwọn yìí. Ẹ ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù. À ń béèrè Ọlọ́run, ẹ fún wa ní àǹfààní láti jẹ́ mímọ́ sí ọ, láti jẹ́ pípé sí ọ nígbà tá a wà nínú ayé yìí, nígbà tá a bá kúrò nínú ayé ká lè dé ibi ayérayé. Ẹ ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù. Ògo ni f'Olúwa lókè ọ̀run. A dúpẹ́ nítorí pé ẹ ti gbọ́ tiwa ní orúkọ Jésù Kristi lè àti gbàdúrà. Lónìí, láì fi àkókò ṣòfò, à ń tẹ̀síwájú nínú kókó ẹ̀kọ́ tí ó ń sọ fún wa pé fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Love the Lord your God. Fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Ní ọ̀sẹ̀ tí ó kọjá ṣe ni a parí ẹ̀kọ́ tí ó kọjá pẹ̀lú ìkéde ní ti ìjìyà Ọlọ́run èyí tí yóò dé bá àwọn ènìyàn Ísírẹ́lì fún gbígbà àti títẹ̀lé ìròyìn búburú tí àwọn amímẹ́wàá nì mú wá nígbà tí wọ́n sì kọ̀ láti gbẹ́kẹ̀lé Ọlọ́run ẹnìkan ṣoṣo tí ó lè darí wọn, tí ó sì lè tọ́ wọn láti gba ilẹ̀ Kénáánì fún ìní wọn, gẹ́gẹ́ bí Olúwa ti ṣe ìlérí rẹ̀ fún Ábúráhámù, Ísákì àti Jákọ́bù pé irú ọmọ wọn ni òun yóò fi ilẹ̀ náà fún. Àwọn ìran tí wọ́n jẹ́ aláìṣòtítọ́ yìí ni Ọlọ́run sì ti kéde rẹ̀ fún wọn nípasẹ̀ Mósè, adarí wọn ní ìgbà náà, wípé wọn kò ní wọ ilẹ̀ ìlérí náà, àti wípé gbogbo wọn ni yóò sì kú ní aginjù nítorí pé wọ́n kú fún àìgbàgbọ́. Nínú ìwé Hébérù, ẹ já wo orí 3 ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 13. Hébérù orí 3 mo ka ẹsẹ̀ 7 sí ẹsẹ̀ 13. Nítorí náà, gẹ́gẹ́ bí Ẹ̀mí Mímọ́ ti wí lónìí, bí ẹ̀yin bá gbọ́ ohùn rẹ̀, ẹ má ṣe sí ọkàn yín le bí ìgbà ìmúnibínú, bí ní ọjọ́ ìdánwò ní aginjù, níbi tí àwọn bàbá yín dán mi wò nípa wíwádìí mi, tí wọ́n sì rí iṣẹ́ mi ní 40 ọdún. Nítorí náà inú mi bàjẹ́ sí ìran náà, mo sì wí pé nígbà gbogbo ni wọ́n ń ṣìnà ní ọkàn wọn, wọn kò sì mọ ọ̀nà mi. Bí mo ti búra ní ìbínú mi, wọn kì yóò wọ inú ìsinmi mi. Ẹ kíyèsára ará, kí ọkàn búburú tí àìgbàgbọ́ kí ó má ṣe wà nínú ẹnikẹ́ni yín ní lílọ kúrò lọ́dọ̀ Ọlọ́run alààyè. Ṣùgbọ́n ẹ máa gba ara yín níyànjú ní ojoojúmọ́, níwọ̀n ìgbà tí a bá ń pè é ní òní, kí a má bàa sí ọkàn ẹnikẹ́ni nínú yín le nípa ẹ̀tàn ẹ̀ṣẹ̀. Ẹ jẹ́ kí a wo ohun tí olùkọ́ ìwé Hébérù ń sọ fún wa níbí. Ẹni pé ó ń ṣe ìtọ́kasí rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n wà nínú aginjù, tí wọ́n sì rìnrìn àjò wọn lọ sí ilẹ̀ Kénáánì, ṣe kún fún àìgbàgbọ́, tí wọ́n sì kùnà láti gbẹ́kẹ̀lé agbára àti ọ̀rọ̀ Ọlọ́run àti ìlérí àti májẹ̀mú rẹ̀ tí Olúwa ti jẹ́ kí ó di mímọ̀ fún wọn
ṣùgbọ́n tí wọ́n sì ṣègbé ní aginjù. Bákan náà ni olùkọ́ ìwé Hébérù ń jẹ́ kí a lè mọ̀ wípé kí àwa kí ó má ṣe mú Ọlọ́run bínú, kí a má sì ṣe jẹ́ kí ọkàn búburú tí àìgbàgbọ́ kí ó wà nínú ẹnikẹ́ni wa, nínú èyí tó jẹ́ wípé a ní lè fi dé ibi ìlépa wa tàbí jogún ìyè àìnípẹ̀kun èyí tí a ti pèsè sílẹ̀ fún àwọn àyànfẹ́ àti àwọn ní ìràpadà. Bákan náà ò ní láti fi ọkàn wa tàbí ayé wa fún ẹ̀tàn ẹ̀ṣẹ̀ nípa èyí tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ṣìnà tí wọ́n sì ti padà sínú ayé àti sínú ìgbé ayé ìfẹ́kúfẹ̀ẹ́ wọn. Nínú ìwé orin Dáfídì orí ìkarùndínlọ́gọ́rùn-ún, ìwé orin Dáfídì orí ìkarùndínlọ́gọ́rùn-ún, mo ka ẹsẹ̀ ìkeje dé ẹsẹ̀ ìkọkànlá, Psalm 95, ẹsẹ̀ ìkeje dé ẹsẹ̀ ìkọkànlá. Nítorí òun ni Ọlọ́run wa, àwa sì ní ènìyàn pápá rẹ̀ àti àgùntàn ọwọ́ rẹ̀. Lónìí bí ẹ̀yin yóò bá gbọ́ ohùn rẹ̀, ẹ má ṣe sé àyà yín le bíi ti Mẹ́ríbà àti bí ọjọ́ náà ní Másà ní aginjù, nígbà tí àwọn bàbá yín dán mi wò, tí wọ́n wádìí mi, tí wọ́n sì rí iṣẹ́ mi. 40 ọdún tọ̀ọ̀tọ̀ ni inú mi fi bàjẹ́ sí ìran náà. Mo ní ènìyàn tí ó ṣìnà ní àyà ni wọ́n, wọn kò sì mọ ọ̀nà mi. Ẹsẹ̀ 11, àwọn ẹni tí mo sì búra fún ní ìbínú mi pé wọn kì yóò wọ ibi ìsinmi mi. Ẹ jẹ́ kí a wo ohun tí olórin Dáfídì tún ṣe àtẹnumọ́ rẹ̀ fún wa. Nítorí pé àwọn ènìyàn yìí kùnà láti gba Ọlọ́run gbọ́, Olúwa bínú sí wọn. Ìrìn àjò ọjọ́ kan Olúwa sọ di ìrìn àjò ọdún kan, dípò tí wọ́n bá fi dé ilẹ̀ Kénáánì láti ìrìn àjò wọn láti ilẹ̀ Íjíbítì ní nǹkan bí 40 ọjọ́, ṣùgbọ́n nítorí àìgbàgbọ́ wọn ó di 40 ọdún. Mo gbàdúrà wípé ìrìn àjò wa sí ìṣerere wa kò ní pẹ́ ní orúkọ Jésù. Tí ó náà láti kíyèsí ara wa sí láti rí pé àwa mọ ẹni tí Ọlọ́run wa ń ṣe, à ń láti mọ títóbi rẹ̀, à ń láti mọ agbára rẹ̀, à ń láti mọ ìlérí rẹ̀ àti àwọn ohun tí ó ń bá wa sọ. Ohun tí Olúwa bá sì ti sọ yóò wá sí ìmúṣẹ lábẹ́ bó ti òkè orí. Èyí ni pé bí kò bá sì ní wá sí ìmúṣẹ, á jẹ́ wípé láti ọwọ́ àwa ènìyàn ni ó ti wá. Ṣùgbọ́n Ọlọ́run máa dúró nínú májẹ̀mú rẹ̀. Ọlọ́run kò lè sẹ́ ọ̀rọ̀ rẹ̀, bẹ́ẹ̀ ni kò sì lè sẹ́ májẹ̀mú rẹ̀ lábẹ́ bó ti òkè orí. Tí ó náà jẹ́ kí a wo àwọn ènìyàn wọ̀nyí, wọ́n jẹ́ ẹ̀kọ́ fún wa, wọ́n sì jẹ́ àpẹẹrẹ fún wa. Àwa ẹni tí ìgbẹ̀yìn ayé dé bá, láti rí wípé a ò kú fún ẹ̀ṣẹ̀, bẹ́ẹ̀ náà ni a ò sì fi àyè sílẹ̀ fún ẹ̀ṣẹ̀ àti ìfẹ́kúfẹ̀ẹ́ ayé nínú ìgbésí ayé wa bí a ti ń lọ nínú ìrìn àjò wa. Nígbà tí àwọn ènìyàn yìí nígbà tó máa di mímọ̀ fún àwọn ènìyàn wọ̀nyí wípé inú aginjù náà ni yóò jẹ́ ìpín wọn. Èyí ni wípé wọ́n yí padà nínú ọkàn wọn, nínú èrò wọn, wọ́n sì gbìyànjú rẹ̀ láti rí wípé wọ́n gòkè láti lọ jà gẹ́gẹ́ bí ohun tí Olúwa ti sọ fún wọn láti ṣe ní ìgbà tètè wá. Nínú ìwé Deuteronomy yẹn orí ìkíní ẹsẹ̀ 41, ìwé Deuteronomy orí ìkíní ẹsẹ̀ 41, ó nígbà náà ni ẹ dáhùn ẹ sì wí fún mi pé àwa ti ṣẹ̀ sí Olúwa, àwa yóò gòkè lọ, a ó sì jà gẹ́gẹ́ bí gbogbo èyí tí Olúwa Ọlọ́run wa paláṣẹ fún wa, àti olúkúlùkù yín di ìhámọ́ra ogun rẹ̀. Ẹ̀yin múra láti gun orí òkè náà. 42, Olúwa sì wí fún mi pé wí fún wọn pé ẹ má ṣe gòkè lọ, bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe jà, nítorí tí èmi kò sí láàrin yín, kí a má bàa lé yín níwájú àwọn ọ̀tá yín. Praise the Lord. A rí i pé gbogbo ohun tí wọ́n ń ṣe yìí, gbogbo ìgbésẹ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ wá gbé yìí, it was too late already. Ó ti pẹ́jù fún àwọn ènìyàn Ísírẹ́lì láti gbé ìgbésẹ̀ tí wọ́n gbé yìí. Ohun tí ìbá ti yẹ wọ́n, tí ìbá sì dára náà ni wípé ní ìgbà tí Olúwa ti sọ fún wọn ní ọ̀nà àkọ́kọ́, ìgbà náà ni wọ́n bá ti gbọ́ràn, tí wọ́n bá sì ti gbé ìgbésẹ̀ láti ṣe ohun tí Olúwa paláṣẹ fún. Ṣùgbọ́n nígbà tí wọ́n rí wípé kò sí ọ̀nà àbáyọ mọ́, wọ́n ṣẹ̀ṣẹ̀ ń pinnu rẹ̀, wọ́n ṣẹ̀ṣẹ̀ yí ọkàn wọn padà wípé ẹ jẹ́ kí a dìde, ẹ jẹ́ kí a gòkè lọ láti lọ jà. A rí wípé ó ti pẹ́jù fún. Olúwa sì sọ fún nípasẹ̀ Mósè wípé ẹ má ṣe gbé ìgbésẹ̀ kan, ẹ má ṣe gòkè lọ, nítorí pé bí ẹ bá ṣe bẹ́ẹ̀, èmi kò pẹ̀lú yín. Bẹ́ẹ̀ náà ni nítorí pé èmi kò pẹ̀lú yín, ẹ ó sá níwájú àwọn ọ̀tá yín, àwọn ọ̀tá yín máa lé yín, wọ́n á sì tẹ́ ìfẹ́kúfẹ̀ẹ́ wọn lọ́rùn lára yín, torí pé ìwàláyè Ọlọ́run kò sí pẹ̀lú wọn, agbára Ọlọ́run kò bá wọn lọ. A rí pé èyí ni Mósè tí ó kìlọ̀ fún wọn ní ìgbà náà wípé gbogbo ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé yìí o kì í ṣe nípa ìfẹ́ Ọlọ́run. Ó ti pẹ́jù fún wọn kí wọ́n tó gbé ìgbésẹ̀. Wọ́n ti mú àìgbàgbọ́ ṣáájú, wọ́n sì ti kùnà nínú ìgbẹ́kẹ̀lé wọn sí Ọlọ́run.
ṣùgbọ́n a rí wípé wọ́n gòkè lọ wọ́n sì di ìhámọ́ra láti lọ kọlù àwọn ènìyàn ilẹ̀ náà, ṣùgbọ́n a rí wípé ṣe ni wọ́n sá níwájú àwọn ọ̀tá wọn nítorí pé Olúwa kò pẹ̀lú wọn, ìwàláyé Ọlọ́run kò sí pẹ̀lú wọn. Mo gbàdúrà wípé ò ní sá níwájú ọ̀tá rẹ ní orúkọ Jésù. Ẹni pé fún dídí ọdún méjìdínlógójì ni wọ́n lò tí wọ́n fi ń yí káàkiri, tí wọ́n fi ń rìn káàkiri nínú aginjù títí di àkókò tí ohun tí Olúwa sọ fi wá sí ìmúṣẹ nínú ìwé Deuteronomy orí 2 ẹsẹ̀ 14. Ní ìgbà tí àwa fi ti Kadesh Barnea wá títí àwa fi gòkè odò Sérédì lọ, ó jẹ́ 30 ọdún ó lé 8 títí gbogbo ìran àwọn ológun fi run kúrò nínú ibùdó bí Olúwa ti búra fún wọn. Ẹni pé títí ohun tí Olúwa ti sọ pé ọ̀kan nínú wọn láti ẹnu 20 ọdún sí òkè kò ní wọ ilẹ̀ Kénáánì, títí gbogbo àwọn ènìyàn wọn ní fi ṣe aláìsí tí wọ́n fi ṣègbé ní aginjù, wọ́n rìn káàkiri nínú aginjù títí gbogbo ohun tí Olúwa sọ fi wá sí ìmúṣẹ. Lẹ́yìn àwọn ènìyàn Ísírẹ́lì ṣe ni wọ́n rìn káàkiri, wọ́n sì wá sí pẹ̀tẹ́lẹ̀ Móábù ní òpin ìrìn àjò wọn. Ìpẹ̀tẹ́lẹ̀ Móábù sì wà ní ìhà ìlà oòrùn odò Jọ́dánì. Níbi a rí wípé Mósè ó bá wọn sọ̀rọ̀, bẹ́ẹ̀ náà ni ó sì fún ní ìkìlọ̀ èyí tó jẹ́ wípé a ó lọ nínú rẹ̀ nínú ẹ̀kọ́ wa ti òní. Ẹni kókó àwọn ẹsẹ̀ tí a ó sì ti gbé kẹ́kọ̀ọ́ iná ni a ó rí nínú ìwé Deuteronomy. Nígbà tá a bá sì ń sọ nípa Deuteronomy ni a tún lè pè ní òfin kejì èyí tí Mósè fún àwọn ènìyàn Ísírẹ́lì. Kì í ṣe wípé òfin yìí yàtọ̀ sí òfin tí Ọlọ́run fún Mósè ní orí òkè Sinai láti fún àwọn ènìyàn Ísírẹ́lì, ṣùgbọ́n Mósè tún ṣe àtúnká rẹ̀, Mósè tún ṣe àtúnsọ rẹ̀ fún àwọn ènìyàn Ísírẹ́lì ní ti ìlànà, ní ti òfin àti ní ti ìdájọ́ èyí tí Olúwa fi fún wọn, èyí tó jẹ́ wípé wọ́n máa gbé nípa rẹ̀ nígbà tí wọ́n bá dé ilẹ̀ Kénáánì. A rí wípé èyí ó tún yàtọ̀ sí òfin tí àsè tàbí ti òfin tí àsè èyí tí Olúwa fún àwọn ènìyàn Ísírẹ́lì nípasẹ̀ Mósè. A rí pé Mósè àṣẹ ni ó ń bá àwọn ènìyàn yìí sọ̀rọ̀, pàápàá jùlọ láti lè rí wípé wọ́n mú ọkàn wọn gírígírí, wọ́n sì jẹ́ olùṣe gbogbo àwọn tí a kọ sínú májẹ̀mú Ọlọ́run. Ó sì ń gbà wọ́n níyànjú láti kí wọ́n jẹ́ olótìtọ́ sí ìfarajìn wọn ní ìgbà tí wọ́n bá fi dé ilẹ̀ Kénáánì. Amen and amen. Fẹ́nà Olúwa ń bá wa sọ̀rọ̀ láti lè rí wípé a kíyèsí òfin àti àwọn ìlànà Ọlọ́run ní ìgbà tí a ti tinú ayé kúrò, tí a ti fi ayé wa fún Jésù. Iná ní ọjọ́ tí a fi ayé wa fún Jésù, ní ọjọ́ náà ni ìrìn àjò wa bẹ̀rẹ̀ sí ìjọba Ọlọ́run. Bákan náà láti rí pé ìgbé ayé wa ní láti yàtọ̀ sí èyí tí à ń gbé ní ìgbà tí a ò ti fi ayé wa fún Jésù Kristi Olúwa. Kókó àkọ́kọ́ tí a bá wa sọ ní abẹ́ ẹ̀kọ́ yìí náà ni ó ń sọ fún wa nípa àwọn àṣẹ àti ìlérí. Àwọn àṣẹ àti ìlérí a ó kẹ́kọ̀ọ́ nínú ìwé Deuteronomy orí 9 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 3. Deuteronomy orí 9 ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 3 ní ìwé Deuteronomy orí 9 ẹsẹ̀ 1. Ẹsẹ̀ 1 rẹ̀ ń sọ fún wa pé ǹjẹ́ ìwọ̀nyí ni òfin, ìlànà àti ìdájọ́ tí Olúwa Ọlọ́run yín ti pa láṣẹ láti máa kọ́ yín, kí ẹ̀yin kí ó lè máa ṣe wọ́n ní ilẹ̀ níbi tí ẹ̀yin gbé ń lọ láti gbà á. Ìwọ̀nyí ni òfin, ìlànà àti ìdájọ́ tí Olúwa Ọlọ́run yín ti pa láṣẹ láti máa kọ́ yín, kí ẹ̀yin kí ó lè máa ṣe wọ́n ní ilẹ̀ níbi tí ẹ̀yin gbé ń lọ láti gbà á. Nígbà tá a bá ń sọ nípa òfin jẹ́ ọ̀rọ̀ èyí tí a fi fún èèyàn tàbí àṣẹ tí ohun tí a gbọ́dọ̀ ṣe, ọ̀rọ̀ tàbí àṣẹ ohun tí a gbọ́dọ̀ ṣe. Àwa fẹ́ ni, àwa kọ́ ni, a gbọ́dọ̀ ṣe. Ó rọrùn ni, kò rọrùn ni, a gbọ́dọ̀ ṣe. Nígbà tí a bá ń sọ nípa ìlànà jẹ́ bí a ṣe lè rìn tàbí bí a ṣe lè gbé ìgbésí ayé wa ní ìbámu pẹ̀lú òfin Ọlọ́run. Èyí ni ìlànà.
nígbà tá a bá sì ń sọ nípa ìdájọ́ jẹ́ ohun tí a lè ṣe, ni pé bí a ṣe lè ṣe àwọn ìgbésẹ̀ tí a lè gbé tàbí tí a gbọ́dọ̀ ṣe sí àwọn ìṣẹ̀lẹ̀ tàbí ṣe sí ohun kan tí ènìyàn bá ṣe tàbí hù ní ìwà. Ìdájọ́ nìyẹn. Ẹni pé àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun tí Ọlọ́run fún àwọn ènìyàn Ísírẹ́lì nípasẹ̀ wòlíì Mósè, ẹni tí ó jẹ́ adarí wọn nínú ìrìn àjò náà. Nínú orí èyí tí ó jẹ́ orí ìkarùn-ún, kí a tó lọ ní orí ìkẹfà yìí, orí ìkarùn-ún ìwé Deuteronomy yẹn, a rí pé ṣe ni Mósè tún ṣe àtúnsọ àwọn òfin 10 èyí tí a rí nínú ìwé Deuteronomy orí 20. A rí ẹsẹ̀ yìí ó ń tọ́ka sí àwọn òfin wọn ni, èyí tí ó wípé a tún ṣe àtúnsọ rẹ̀ fún wa nínú ojúlówó ọ̀rọ̀, èyí tí ó wípé à ń jẹ́ kí ó di mímọ̀ fún wa pé ìwé ìkejì tàbí ìwé òfin ìkejì èyí tí Mósè tún sọ di mímọ̀ fún àwọn ènìyàn Ísírẹ́lì, a rí pé ṣe ni ó ń sọ ọ̀rọ̀ òfin yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ kan ṣoṣo èyí tí àwọn ènìyàn Ísírẹ́lì gbọ́dọ̀ máa tẹ̀lé, tí wọ́n sì gbọ́dọ̀ máa ṣe. Nínú ìwé Deuteronomy orí 4 ẹsẹ̀ 44, Deuteronomy orí 4 ẹsẹ̀ 44 ń sọ fún wa pé èyí ni òfin náà tí Mósè fi lélẹ̀ níwájú àwọn ọmọ Ísírẹ́lì. Praise the Lord. Èyí ni òfin náà tí Mósè fi lélẹ̀ níwájú àwọn ọmọ Ísírẹ́lì. Wọ̀nyí ni ẹ̀rí, ẹsẹ̀ 45, wọ̀nyí ni ẹ̀rí àti ìlànà àti ìdájọ́ tí Mósè fi lélẹ̀ fún àwọn ọmọ Ísírẹ́lì lẹ́yìn ìgbà tí wọ́n ti Íjíbítì jáde wá. A rí pé ìgbé ayé àwọn ènìyàn Ísírẹ́lì ṣe ni ó ká Mósè lára. Kò sí ohunkóhun tàbí kò sí ohun kan tí Mósè kò jẹ́ kí àwọn ènìyàn Ísírẹ́lì kí ó mọ̀ nínú òfin Ọlọ́run. Kò sí ohun kan tí Mósè fi pamọ́ fún àwọn ènìyàn Ísírẹ́lì nínú òfin Ọlọ́run tàbí nínú ìlànà rẹ̀, èyí tí ó yẹ fún àwọn ènìyàn wọ̀nyí láti máa tẹ̀lé kí ó lè dára fún wọn, àti kí ìlérí Ọlọ́run àti májẹ̀mú Ọlọ́run lè di mímúṣẹ nínú ayé wọn. Lẹ́yìn nígbà tí a bá sì ń sọ nípa àwọn ìlànà àti ìdájọ́, iná ni à ń ṣe àlàyé rẹ̀ tí a sì ń ṣe àtẹnumọ́ rẹ̀, nítorí wípé àwọn ẹ̀kọ́ wọ̀nyí wà títí. Bẹ́ẹ̀ náà ni èyí sì jẹ́ òdodo èyí tí ṣe ti Ọlọ́run, èyí tí ó dúró re. Ẹni pé a láti mọ̀ nípa òfin rẹ̀, wípé òfin Ọlọ́run kò lè yí padà, ìlànà Ọlọ́run kò sì lè yí padà, òfin orílẹ̀-èdè lè yí padà, ìlànà ènìyàn sì lè yí padà, ṣùgbọ́n òfin Ọlọ́run fún ènìyàn kò lè yí padà. Àbájọ Bíbélì sọ fún wa wípé láé ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ ní ọ̀run. Ẹni pé a ò lè bà ọ̀rọ̀ Ọlọ́run jẹ́, bẹ́ẹ̀ náà ni a ò lè ṣe àtúntẹ̀ tàbí àtúnyípadà ọ̀rọ̀ àti òfin àti ìlànà àti ìdájọ́ Ọlọ́run. Bí ó ṣe wà fún àwọn bàbá ìgbàanì, bẹ́ẹ̀ náà ni ó wà fún wa títí di òní. Then Moses was ordered by God to teach the people these laws. No easy task given the Israelites long tenure as slaves in Egypt. Ẹni pé ṣe ni kò sí ohun tó rọrùn èyí tó jẹ́ wípé àwọn ènìyàn Ísírẹ́lì wà ní abẹ́ rẹ̀ nígbà tí wọ́n wà ní ilẹ̀ Íjíbítì. Nínú ìwé Ẹ́kísódù orí 3, a rí àkọsílẹ̀ tí ó ń jẹ́ kí ó di mọ̀ fún wa gẹ́gẹ́ bí àwọn ènìyàn Ísírẹ́lì ṣe ń sin àsèpá láti ọwọ́ àwọn ènìyàn Íjíbítì wá, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe ń gbé ní abẹ́ ìsìn líle láti ọwọ́ àwọn ènìyàn Íjíbítì. Ni pé kò sí ìgbé ayé tí ó rọrùn tí àwọn ènìyàn Ísírẹ́lì ń gbé nígbà tí wọ́n wà ní ilẹ̀ Íjíbítì lábẹ́ bí ó ti òkè orí. A sì rí pé wọ́n wà ní oko ẹrú ní ìgbà náà. A ní pé kò sí ohun tó rọrùn, bẹ́ẹ̀ ni kò sí ìrọ̀rùn fún wọn, kò sí ìtura fún àwọn ènìyàn Ísírẹ́lì. Ọjọ́ pípẹ́ ni wọ́n sì wà ní abẹ́ ìṣe ẹrú tàbí abẹ́ ìsìn ní ilẹ̀ Íjíbítì. Ṣùgbọ́n ẹ̀kọ́ yìí òun náà ni kì í kàn ṣe ẹ̀kọ́ ti ọgbọ́n tí a kàn lè máa lò lásán, ṣùgbọ́n ṣe ni ó jẹ́ ohun tí ó jẹ́ ète pàtàkì láti lè mú kí ènìyàn kí ó yí ìwà rẹ̀ padà, pàápàá jùlọ nípa ohun tí a gbọ́dọ̀ ṣe tí a sì lè ṣe, èyí tó jẹ́ pé a gbọ́dọ̀ máa gbé nípa rẹ̀. Ẹni pé nígbà tí Ọlọ́run bá fún wa ní òfin àti ìlànà
ó ń fẹ́ kí a máa gbé nípa àwọn nǹkan wọn ni. Ó ń fẹ́ kí àwọn nǹkan ni kó yí ayé wa padà sí irú ìgbé ayé tí a ti ń gbé látẹ̀yìnwá. Bí a bá fún wa ní ìlànà, bí a bá fún wa ní ìdájọ́, ohun tí àwọn nǹkan wọn ni túbọ̀ sí náà ni pé láti kí a lè gbé nípa wọn, láti lè máa gbé gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ fún wa, èyí pé láti lè máa gbé gẹ́gẹ́ bí ohun tí àwọn ọ̀rọ̀ náà sọ tàbí ohun tí ó wà nínú ọ̀rọ̀ wọn ni, èyí tí a pè ní òfin, ìdájọ́ àti ìlànà. Nínú ìwé Éfésù, ẹ já wo orí ìkíní ẹsẹ̀ ìkẹta. Ìwé Éfésù, Epísítélì Pọ́ọ̀lù sí ìjọ Éfésù orí ìkíní, mo ka ẹsẹ̀ ìkẹta dé ẹsẹ̀ ìkẹrin. Ó ní olùbùkún ni Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa wa, ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú àwọn ọ̀run bùkún wa nínú Kristi. Hallelujah. Ẹni pé ìbùkún, olùbùkún ni Ọlọ́run àti bàbá Jésù Kristi Olúwa wa, ẹni pé ẹni tí ó ti fi gbogbo ìbùkún ẹ̀mí nínú ọ̀run bùkún wa nínú Kristi. Ẹni pé nínú Jésù ni a ti lè ní ìbùkún Ọlọ́run, nínú Jésù ni a ti lè ní àlàáfíà Ọlọ́run, nínú Jésù ni a ti lè ní ìfọ̀kànbalẹ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run. Ẹni pé bí a ò bá ní Jésù, a ò lè ní àǹfààní sí àwọn májẹ̀mú àti ìlérí Ọlọ́run nínú ayé wa. Ṣùgbọ́n nípasẹ̀ Jésù, nípa fífi ayé wa fún, nípa fífi ọkàn wa fún, nípa gbígbàgbọ́, ni a lè ní àǹfààní sí àwọn ìbùkún Ọlọ́run. Hallelujah. Nítorí pé nínú Jésù ni Ọlọ́run ti mọ̀ wá. A ò mọ̀ wá bí a ò bá sí nínú Jésù. Àì ṣe ti Ọlọ́run bí a ò bá fi ayé wa fún Jésù, ẹni tí ń ṣe Olúwa àti olùgbàlà ọkàn wa. Ṣùgbọ́n ṣe ni a dá wa mọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run ní kété ní gẹ̀rẹ̀ tí a bá gba Jésù ní Olúwa àti olùgbàlà ọkàn wa. Ẹni pé nínú Jésù ni a ti gbé ní ìbùkún ẹ̀mí rẹ̀, nínú Jésù ni a ti gbé ní ayọ̀ rẹ̀, nínú Jésù ni a ti gbé ní àṣeyọrí rẹ̀, nínú Jésù ni a ti gbé ní ìṣẹ́gun nínú ayé wa. Ní ẹsẹ̀ kẹ́ni wípé àní gẹ́gẹ́ bí ó ti yàn wá nínú rẹ̀ ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé. Ẹni pé Ọlọ́run ti yàn wá nínú Jésù ṣáájú ìpilẹ̀ṣẹ̀ ayé. Abájọ ìwé Kọ́ríńtì kejì orí karùn-ún ẹsẹ̀ 17 wípé ẹnikẹ́ni tó bá ń bẹ nínú Kristi ó di ẹ̀dá tuntun. Hallelujah. Ẹnikẹ́ni tó bá ń bẹ nínú Jésù kì í ṣe ti ara rẹ̀ mọ́, ṣùgbọ́n ti di ti Ọlọ́run, nítorí pé a ti rà wá padà nípa ẹ̀jẹ̀ Jésù Kristi fún Ọlọ́run. A ti rà wá nípa ẹ̀jẹ̀ Jésù Kristi fún ọba àwọn ọba. A ti rà wá fún Olúwa àwọn olúwa nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. Jésù ti sanwó ìràpadà wa. Ó ti gbà wá lọ́wọ́ ẹ̀ṣẹ̀, ó gbà wá lọ́wọ́ ọkùnrin ògbólógbòó ni, ó rà wá padà kúrò lọ́wọ́ àwọn ìwà wa àtijọ́, kúrò lọ́wọ́ ègún àtayébáyé èyí tí ó ń bẹ lórí ayé àwọn ènìyàn tí ò bá fi ayé wọn fún Ọlọ́run. Ẹni pé láti ìpilẹ̀ṣẹ̀ ayé ni a ti gbé yàn wá nínú Kristi kí àwa kí ó lè jẹ́ mímọ́ àti aláìlábùkù ní iwájú rẹ̀ nínú ìfẹ́. Praise the Lord. Ẹni wípé kí a lè jẹ́ mímọ́, nítorí pé nígbà tá a bá wà nínú Jésù, a sọ wá di mímọ́, a ti dá wa láre. Ní ìgbà tá a bá ti jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ wa tá a sì kọ̀ sílẹ̀, a dá wa láre. A ò tún ní ìdálẹ́bi kankan mọ́ nípa àwọn ẹ̀ṣẹ̀ èyí tí a ti dá sẹ́yìn. A ti ní ìdáláre, a ti sọ wá di mímọ́. A ò tún rí wa mọ́ gẹ́gẹ́ bí ẹni ìdálẹ́bi nípa àwọn ẹ̀ṣẹ̀ èyí tí a ti dá, nítorí pé a ti jẹ́wọ́ wọn, a ti kọ̀ sílẹ̀, a ti di aláìlẹ́ṣẹ̀, a ti di òdodo Ọlọ́run nínú Jésù Kristi Olúwa. Èyí náà ni a sì ní nínú ìfẹ́, ni a ní nínú ìfẹ́ tí Jésù Olúwa fi fẹ́ wa, ìfẹ́ tí olùgbàlà wa fi fẹ́ wa. Bíbélì sọ fún ẹ jẹ́ á wo irú ìfẹ́ tí bàbá fi fẹ́ wa, tá a fi ń pè wá ní ọmọ Ọlọ́run. Nínú ìwé Jòhánù kẹ́ni orí ìkẹta ẹsẹ̀ kìíní nìyẹn. Ó ní bẹ́ẹ̀ ni àwa sáà jẹ́, nítorí wípé a ti ní Jésù nínú ayé wa. Jésù ti sọ wá di ọmọ Ọlọ́run, àwa kì í ṣe ti ara wa mọ́. Hallelujah. Nítorí náà a láti rí i pé àwa kíyèsí, àwa sì mọ eléyìí dájú dáradára. Praise the Lord. Nínú ìwé Éfésù kan náà orí ìkejì, ẹja wo ti ẹsẹ̀ 11 sí ẹsẹ̀ 13 ń sọ fún wa. Éfésù orí ìkejì, mo ka ẹsẹ̀ 11 dé ẹsẹ̀ 13. Nítorí náà ẹ rántí pé nígbà àtijọ́ rí, ẹ̀yin tí ẹ ti jẹ́ kèfèrí nípa ti ara, tí
tí àwọn tí a ń pè ní akọlà tí a fi ọwọ́ ṣe ní ara ń pè ní aláìkọlà, pé ní àkókò náà ẹ̀yin wà láìní Kristi, ẹ jẹ́ àjèjì sí àǹfààní àwọn ọlọ̀tọ̀ Ísírẹ́lì àti àlejò sí àwọn májẹ̀mú ìlérí nì, láìní ìrètí àti láìní Ọlọ́run ní ayé. Ṣùgbọ́n nísinsìnyí nínú Kristi Jésù, ẹ̀yin tí ó ti jìnnà réré ní ìgbà àtijọ́ rí ni a mú súnmọ́ tòsí nípa ẹ̀jẹ̀ Kristi. Can you see this great opportunity that we have in Him? Can you see this great privilege that we have in Him? Èyí ni tó ń sọ fún wa pé ní ìgbà àtijọ́, ní ìgbà tá ò tí ní Jésù, nígbà tí a sì jẹ́ àjèjì sí àwọn àǹfààní ọlọ̀tọ̀ Ísírẹ́lì, nígbà tí a jẹ́ àlejò sí àwọn májẹ̀mú àti ìlérí Ọlọ́run, nígbà tí a tilẹ̀ tí ní oore ọ̀fẹ́ láti lè jẹ́ alábàápín nínú ìbùkún ti ọ̀run, nínú ìbùkún ti ẹ̀mí, nígbà tí a jẹ́ aláìní ìrètí àti ìgbà tí a jẹ́ aláìní Ọlọ́run alààyè, nígbà tí a jẹ́ aláìní Ọlọ́run ẹni tí í ṣe bàbá wa àti Ọlọ́run wa nínú ayé yìí. Ṣùgbọ́n tí a ń ti ọwọ́ agbára ọ̀tá, tí a ń ti ọwọ́ agbára yìí, tí a ń ti ọwọ́ ọlọ́run ayé yìí, tí a ń ti ọwọ́ òrìṣà, tí a ń ti ọwọ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ọkàn wa tì wá síbí, tì wá sọ́hun, tí a ń ṣe àkóso wa láti inú ìfẹ́kúfẹ̀ẹ́ ọkàn wa wá. Ṣùgbọ́n nísinsìnyí nípa ẹ̀jẹ̀ Kristi àwa ti mú wa súnmọ́ tòsí. Ó ní ṣùgbọ́n nísinsìnyí nínú Kristi Jésù, ẹ̀yin tí ó ti jìnnà réré, ẹni pé nígbà tí a ò tí ì ní Jésù, tí a ò tí ì ní àǹfààní sí ọ̀rọ̀ ìhìnrere yìí, sí ọ̀rọ̀ ìgbàlà yìí, àwa jìnnà réré sí ẹ̀bùn Ọlọ́run, a jìnnà sí agbára tí ń gbani, a jìnnà sí oore ọ̀fẹ́ Jésù Kristi ní ìgbà náà. Ṣùgbọ́n nísinsìnyí a ti mú wa súnmọ́ tòsí nípa ẹ̀jẹ̀ Kristi, èyí tí ó wẹ̀ wá, èyí tí ó sọ wá di mímọ́, èyí tí ó sọ wá di ọmọ Ọlọ́run, èyí tí ó mú wa súnmọ́ tòsí láti lè jẹ́ àjogún ìyè àìnípẹ̀kun. Hallelujah. Ẹ jẹ́ kí a wo orí ìkẹrin Mósè nísinsìnyí à ń sọ fún wa wípé ṣe ni a fún ní òfin láti fún àwọn ènìyàn Ísírẹ́lì. A sì sọ fún wa wípé nígbà tí àwọn ènìyàn wọ̀nyí wà ní Íjíbítì, wọ́n ń sin àwọn ènìyàn Íjíbítì sí wọn sí ìjẹ́ yìí tí kò rọrùn rárá. Ṣùgbọ́n nísinsìnyí a rí wípé nígbà tí a ń bẹ nínú ara, tí a ń bẹ nínú ayé, bẹ́ẹ̀ náà ni a ti ń kọ́ wa ní ojú láti ọwọ́ ìfẹ́kúfẹ̀ẹ́ ọkàn wa. Ṣùgbọ́n nísinsìnyí a ti di ọmọ Ọlọ́run, a ti di àyànfẹ́ Ọlọ́run, a ti di ẹni ìràpadà. Nínú ìwé Hébérù, ẹ jẹ́ kí a wo orí ìkarùn-ún, mo ka ẹsẹ̀ ìkeje dé ẹsẹ̀ ìkẹsàn-án. Ìwé Hébérù orí ìkarùn-ún, mo ka ẹsẹ̀ ìkeje sí ẹsẹ̀ ìkẹsàn-án. Ó ní ẹni nígbà ọjọ́ rẹ̀ nínú ara tí ó fi ẹkún rárá àti omijé gbàdúrà, tí ó sì bẹ̀bẹ̀ lọ́dọ̀ ẹni tí ó lè gbà á sílẹ̀ lọ́wọ́ ikú, a sì gbóhùn rẹ̀ nítorí ẹ̀mí ọ̀wọ̀ rẹ̀. Bí ó ti jẹ́ ọmọ nì síbẹ̀, ó kọ́ ìgbọ́ràn nípa ohun tí ó jìyà. Bí a sì ti sọ di pípé, ó wá di orísun ìgbàlà ìnípẹ̀kun fún gbogbo àwọn tí ó ń gbọ́ tirẹ̀. Ẹni wípé jẹ́ kí a wá ń sọ fún wa, a sì ń ṣe àlàyé nípa Jésù Kristi, ẹni ní ìgbàanì tí ó rẹ ara rẹ̀ sílẹ̀, ẹni ní ìgbàanì tí kò kọ̀ láti kú ikú orígi àgbélébù, ṣùgbọ́n nítorí ògo ètò ń bẹ ní iwájú, ó farada ikú orígi àgbélébù, ó rẹ ara rẹ̀ sílẹ̀ àní títí fi di ikú orí àgbélébù. A sì ń sọ fún wa bí ó ti jẹ́ ọmọ nì síbẹ̀, ó kọ́ ìgbọ́ràn nípa ohun tí ó jìyà. Bí a sì ti sọ di pípé, ó wá di orísun ìgbàlà àìnípẹ̀kun. Jésù ni orísun ìgbàlà àìnípẹ̀kun, kò sí ìgbàlà ní ọ̀dọ̀ ẹlòmíràn. Ẹni Bíbélì ń sọ fún inú ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí ìkẹrin ẹsẹ̀ ìkejìlá, ìwé Iṣẹ́ àwọn Àpọ́sítélì orí ìkẹrin ẹsẹ̀ ìkejìlá wípé kò sì sí ìgbàlà lọ́dọ̀ ẹlòmíràn, nítorí kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run, kò sí orúkọ mìíràn lábẹ́ ọ̀run nínú ènìyàn tàbí nínú ẹranko, kò sí orúkọ mìíràn ní abẹ́ ọ̀run tí a fi fúnni nínú ènìyàn nípa èyí tí a lè fi gbà wá là. Kò sí orúkọ mìíràn ní abẹ́ ọ̀run bí kò ṣe orúkọ Jésù náà ni a ti fi fún wa
fún ìgbàlà wa. Orúkọ Jésù náà ti fi fún wa fún ìyè wa, fún àlàáfíà wa. Jésù náà ti fi fún wa fún ìdáǹdè wa kúrò lọ́wọ́ agbára èṣù àti ẹ̀ṣẹ̀. Amen and amen. Nínú ìwé Hébérù orí ìkẹrin, nínú ìwé Éfésù orí ìkẹrin, ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ 17 dé ẹsẹ̀ 24. Ìwé Éfésù orí ìkẹrin, mo wo ẹsẹ̀ 17 dé ẹsẹ̀ 24. Ní ǹjẹ́ èyí ni mo ń wí tí mo sì ń jẹ́rìí nínú Olúwa pé láti ìsinsìnyí lọ kí ẹ̀yin kí ó má ṣe rìn mọ́ àní gẹ́gẹ́ bí àwọn kèfèrí ti ń rìn nínú ìrònú asán wọn. A ti fún wa ní ìlànà, a ti fún wa ní òfin, a ti gbà wá lọ́wọ́ agbára ẹ̀ṣẹ̀, a ti wá fún wa ní oore ọ̀fẹ́ nísinsìnyí láti lè rí wípé àwa ò rìn mọ́ gẹ́gẹ́ bí àwọn kèfèrí ti ń rìn. A ò gbọ́dọ̀ hu ìwà gẹ́gẹ́ bí àwọn kèfèrí ti ń hu ìwà. A ò gbọ́dọ̀ gbé ìgbé ayé wa gẹ́gẹ́ bí àwọn aláìmọ̀ Ọlọ́run ti ń gbé ìgbé ayé wọn. Ó ní òye àwọn ẹni tí ó ṣókùnkùn, àwọn tí ó sì ti di àjèjì sí ìwà bí Ọlọ́run nítorí àìmọ̀ tí ń bẹ nínú wọn, nítorí líle ọkàn wọn. Àwọn ẹni tí ọkàn wọn lérè kọjá, tí wọ́n sì ti fi ara wọn fún wọ̀bìà láti máa fi ìwọra ṣiṣẹ́ ìwà èérí gbogbo. Ẹsẹ̀ 20. Ṣùgbọ́n a kò fi Kristi kọ́ yín bẹ́ẹ̀, bí ó bá ṣe pé nítòótọ́ ni ẹ ti gbóhùn rẹ̀ tí a sì ti kọ́ yín nínú rẹ̀ gẹ́gẹ́ bí òtítọ́ ti ń bẹ nínú Jésù, pé ní ti ìwà yín àtijọ́ kí ẹ̀yin kí ó bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀, èyí tí ó dìbàjẹ́ gẹ́gẹ́ bí ìfẹ́kúfẹ̀ẹ́ ẹ̀tàn, kí ẹ sì di titun ní ẹ̀mí inú yín, kí ẹ sì gbé ọkùnrin titun ní wọ̀, èyí tí a dá nípa ti Ọlọ́run ní òdodo àti ní ìwà mímọ́ òtítọ́. Ẹni pé a láti gbé Jésù wọ̀ nínú ayé wa, a láti tinú ìwà wa àtijọ́ kúrò, a láti tinú ìṣe wa àtijọ́ kúrò. Lóní ọ̀pọ̀lọpọ̀ wa àtijọ́ wípé wọ́n kàn fi ara wọn hàn nínú ilé ìsìn, ṣùgbọ́n ìgbé ayé wọn ò yí padà. Wọn ò yí padà kúrò nínú ẹ̀ṣẹ̀ wọn. Wọ́n sì ń gbé ìgbé ayé wọn bí ẹni wípé wọ́n sì ń bẹ ní oko ẹrú. Ṣùgbọ́n àwa tí ó ti mọ Ọlọ́run, àwa gbọ́dọ̀ rí pé ìgbé ayé wa gbọ́dọ̀ yí padà. Àwa ò sí nípa ti ara mọ́ bí kò ṣe nípa ti ẹ̀mí. Àwa ò sí nínú ayé mọ́ bí àwa tilẹ̀ ń gbé nínú ayé. Àwa kì í ṣe ti ayé, nítorí náà ìwà wa àti ìṣe wa gbọ́dọ̀ yí padà sí bí àwọn ayé ti gbé ń hu ìwà. Dẹ́ni pé bí ó ń sọ fún wa nípa àwọn èrè ìgbọ́ràn, àwọn èrè ìgbọ́ràn, àwọn èrè ti ìgbọ́ràn. Ẹ jẹ́ ká wo ẹsẹ̀ ìkejì àti ẹsẹ̀ ìkẹta ìwé Deuteronomy orí ìkẹfà, ẹsẹ̀ ìkejì àti ẹsẹ̀ ìkẹta. Mo ka ẹsẹ̀ ìkejì ṣáájú. Ó ní kí ìwọ kí ó lè máa bẹ̀rù Olúwa Ọlọ́run rẹ láti pa gbogbo ìlànà rẹ̀ àti òfin rẹ̀ mọ́ tí èmi fi fún ọ, ìwọ àti ọmọ rẹ àti ọmọ ọmọ rẹ ní ọjọ́ ayé rẹ gbogbo, kí ọjọ́ rẹ kí ó lè pẹ́. Praise the Lord. Ẹ jẹ́ kí a wo ìtẹ̀síwájú ọ̀rọ̀ yà ń sọ fún wa nípa àwọn èrè tí ìgbọ́ràn. Kò sí ohunkóhun tí ò ní èrè. Bí èèyàn bá gbọ́ràn sí Ọlọ́run yóò rí èrè gbà. Bí èèyàn bá sì tún ṣe aláìgbọ́ràn sí àwọn ìlànà àti ẹ̀kọ́ àti ìkìlọ̀ àti ìdájọ́ rẹ̀, yóò tún gba èrè. Ṣùgbọ́n èrè tí yóò gbà ní ìgbà náà yóò jẹ́ èyí tí yóò mú àbámọ̀ àti ìbànújẹ́ wá. Láti bẹ̀rù Ọlọ́run, èyí kò túmọ̀ sí wípé àwa ń jáyà lábẹ́ bó ti òkè orí, ṣùgbọ́n ṣe ni à ń béèrè ní ọwọ́ wa láti fi ọlá fún Ọlọ́run, láti bu ọ̀wọ̀ fún, láti fi ògo fún ohun tí ó jẹ́. Nínú ìwé orin Dáfídì orí ìkejìdínlógún, Psalm 18 ẹsẹ̀ kejì wípé Olúwa ni àpáta mi àti ìlú olódì mi àti olùgbàlà mi, Ọlọ́run mi, agbára mi, èmi ò gbẹ́kẹ̀lé, asà mi àti ìwo ìgbàlà mi àti ilé ìṣọ́ gíga mi. Ẹni pé a lè máa yin Ọlọ́run pẹ̀lú àwọn ohun tí Ọlọ́run jẹ́ wọ̀nyí, pẹ̀lú iṣẹ́ ọwọ́ rẹ̀, pẹ̀lú àwọn ẹ̀dá ọwọ́ rẹ̀, àwọn ẹ̀dá tó ń bẹ ní ọ̀run, àwọn ẹ̀dá tó ń bẹ nínú ayé. Ẹni pé fún títóbi ọwọ́ agbára rẹ̀, a gbọ́dọ̀ máa yìn, kí a máa bu ọlá fún, kí a máa fi ọ̀wọ̀ fún orúkọ rẹ̀ àti ògo, nítorí pé Ọlọ́run wa tóbi, Ọlọ́run wa dára púpọ̀. Ẹ jẹ́ kí a wo àwọn ohun tí Ọlọ́run dá, èyí tó jẹ́ wípé nígbà tá a bá ń kíyèsí wọn, àwa ò ní mọ ìgbà tó jẹ́ pé a máa fi ìyìn fún Ọlọ́run, a ó sì máa fi ògo fún, nítorí wípé kò sí ẹnikẹ́ni tí ó lè dá àwọn nǹkan wọ̀nyí bí kò ṣe Ọlọ́run. Kò sí agbára kan tí ó lè ṣe àwọn nǹkan wọ̀nyí bí kò ṣe agbára Ọlọ́run.
bákan náà láti rí wípé ní gbogbo ọ̀nà ni a gbọ́dọ̀ máa bu ìyìn fún un, even pẹ̀lú àwọn òfin àti àwọn àṣẹ àti ìlànà tí ó fi fún wa. A gbọ́dọ̀ rí pé nígbà tá a bá ń ṣe àwọn ẹ̀kọ́ wọ̀nyí, a ó rí mọ̀ dájú wípé ìwàláàyè rẹ̀ yóò máa gbé pẹ̀lú wa, agbára rẹ̀ yóò sì máa ṣe àtìlẹ́yìn wa. Praise the Lord. Torí náà láti rí pé àwa ń gbé nínú ìbẹ̀rù rẹ̀ àti nínú ìgbọ́ràn sí gbogbo àṣẹ rẹ̀, nítorí pé bí a bá wò, ẹ jẹ́ kí a wò nígbà tí a bá bí ọmọ gẹ́gẹ́ bí òbí, bí ọmọ náà bá gbọ́ràn sí gbogbo àṣẹ wa àti àwọn ìkìlọ̀ tá a bá fún, a rí pé inú wa yóò máa dùn sí i, ọkàn á máa balẹ̀ lórí ọmọ náà, a ò ní ní ìbànújẹ́ kankan lórí ayé irúfẹ́ ọmọ náà, nítorí pé ó ń gbọ́ràn. Ṣùgbọ́n bí a bá wá ní ọmọ tó jẹ́ wípé kì í gbọ́ràn, olórí kunkun ni, aṣetinẹni ni, kì í gbọ́ kì í gbà, ohun tí wọ́n bá ti sọ pé kó má ṣe, ó ló máa ṣáà rí pé inú wa kò lè dùn sí irúfẹ́ ọmọ bẹ́ẹ̀, a ò lè ní ayọ̀ nínú irúfẹ́ ìgbé ayé ọmọ bẹ́ẹ̀, nítorí pé ó jẹ́ aláìgbọ́ràn. Ṣùgbọ́n ọmọ tí ó bá gbọ́ràn, a rí pé náà ni a lè bu ìyìn fún láti ọ̀dọ̀ bàbá rẹ̀ tàbí láti ọ̀dọ̀ àwọn ẹlòmíràn wá. Amen and amen. A rí wípé ìgbọ́ràn wa ó jẹ́ ohun tí jẹ́ wípé ó ṣe pàtàkì, ó sì pọn dandan fún wa láti rí pé àwa ń ṣe iná, láti rí pé àwa ń kọ́ àwọn ọmọ wa ní òfin àti ìlànà Ọlọ́run àti ìbẹ̀rù Ọlọ́run. A rí pé nígbà tí àwọn ọmọ wa náà bá tún dàgbà, tí wọ́n tún bí ọmọ, tó bá tún kọ́ àwọn ọmọ wọn ní ìbẹ̀rù Ọlọ́run àti ní ìkìlọ̀ Ọlọ́run, a rí pé tí gbogbo àwọn ènìyàn tí ó ń bẹ nínú àwọn ìran kọ̀ọ̀kan sì ń tẹ̀lé kíkọ́ àwọn ìran wọn, tí wọ́n sì ń gbọ́ràn sí òfin àti àṣẹ Ọlọ́run, tí a sì ń gbé nípa àwọn ìlànà wọ̀nyí, a rí pé nígbà náà ni a ó máa gbádùn àwọn ìbùkún Ọlọ́run èyí tí ó yàtọ̀. Bákan náà yóò sì fún wa ní ọjọ́ gígùn pẹ̀lú àlàáfíà, nítorí pé lọ́wọ́ Olúwa ni a ti lè ní àwọn nǹkan wọ̀nyí. A ò lè ní ní ọwọ́ ara wa, a ò lè ní nípa ipò wa, a ò lè ní nípa agbára wa, a ò lè ní nípa ìwà àti ìṣe wa, bí kò ṣe láti ọ̀dọ̀ Ọlọ́run. Nípasẹ̀ Ọlọ́run ni a ti lè ní àwọn nǹkan wọ̀nyí. Àwọn ọ̀rọ̀ tí Mósè ń sọ náà ni ó ń tọ́ka sí àwọn ènìyàn Ísírẹ́lì láti kí wọ́n máa gbé lábẹ́ májẹ̀mú Ọlọ́run, ètò jẹ́ wípé yóò lè fi ìdí wọn kalẹ̀. Ẹ̀yin ènìyàn yìí ni pé Ọlọ́run ló lè fi ìdí wa kalẹ̀, Ọlọ́run ni ó lè mú kí àwa kí ó wà nínú ètò jẹ́ wípé agbára ọ̀tá kan kò ní lè súnmọ́ wa, agbára Sátánì kan kò ní lè ní ipa lórí wa, ìjìkíjì nínú ìdílé wa tàbí ní ìta tàbí níbikíbi kí ó lè ní ipa lórí wa, nígbà tí Ọlọ́run bá wà nípa tiwa tàbí nígbà tí a bá ń gbọ́ràn sí gbogbo òfin àti àṣẹ rẹ̀ tá a sì ń rìn nínú àwọn ìlànà rẹ̀. Amen and amen. We cannot say therefore that every person today who believes and obeys God will live a long and prosperous life. Indeed, one may suffer greatly because he is a believer. Ohun tí wọ́n sọ fún ni pé ènìyàn lè ìjìyà lè wà, ìpèníjà lè wà. Nígbà tá a bá ń sọ fún wa wípé ká gbàgbọ́ nínú Ọlọ́run tàbí ká gbẹ́kẹ̀ wa lé, ẹni pé a ò ní ìjìyà lè wà, wàhálà lè wà, ìpèníjà lè wà ní ọ̀nà wa. Ṣùgbọ́n nǹkan tá láti mọ̀ ni wípé ìrètí àti borí àwọn nǹkan wọ̀nyí ó wà fún wa lábẹ́ bó ti wù kó rí. Ẹ jẹ́ kí a wo ìwé Kọ́ríńtì kejì, mo wo orí 11 ẹsẹ̀ 16. Kọ́ríńtì kejì, Episteli Pọ́ọ̀lù sí ìjọ Kọ́ríńtì kejì orí 11, mo bẹ̀rẹ̀ sí ká láti ẹsẹ̀ 16 dé ẹsẹ̀ 33. Ẹni pé a rí ìrírí Pọ́ọ̀lù àpọ́stélì nínú iṣẹ́ ìránṣẹ́ rẹ̀. Ó ní mo sì tún wí pé kí ẹnikẹ́ni kí ó má ṣe rò pé aṣiwèrè ni mí, ṣùgbọ́n bí bẹ́ẹ̀ bá ní, ẹ gbà mí bí aṣiwèrè, kí èmi kí ó lè gbé ara mi ga díẹ̀. Ohun tí èmi ń sọ, èmi kò sọ nípa ti Olúwa, ṣùgbọ́n bí aṣiwèrè nínú ìgbẹ́kẹ̀lé ìṣògo yìí. Ọ̀pọ̀lọpọ̀ ni ó sà ń ṣògo nípa ti ara, èmi yóò ṣògo pẹ̀lú, nítorí ẹ̀yin fi inú dídùn gba àwọn aṣiwèrè, nígbà tí ẹ̀yin fúnra yín jẹ́ ọlọ́gbọ́n. Nítorí ẹ̀yin faradà bí ẹnìkan bá sọ yín di òǹdè, bí ẹnìkan bá jẹ yín run, bí ẹnìkan bá gbà lọ́wọ́ yín, bí ẹnìkan bá gbé ara rẹ̀ ga, bí ẹnìkan bá gbà yín lójú. Èmi ń wí lọ́nà ẹ̀gàn bí ẹni pé àwa jẹ́ aláìlera, ṣùgbọ́n nínú ohunkóhun tí ẹnìkan ní ìgboyà, èmi ń sọ̀rọ̀ wèrè, èmi ní ìgboyà pẹ̀lú. Hébérù ni wọ́n bí, bẹ́ẹ̀ ni èmi. Ísírẹ́lì ni wọ́n bí, bẹ́ẹ̀ ni èmi. Irú ọmọ Ábúráhámù ni wọ́n bí, bẹ́ẹ̀ ni èmi.
ìránṣẹ́ Kristi ni wọ́n bí, èmi ń sọ bí aṣiwèrè, mo ta wọn yọ. Ní ti làálàá lọ́pọ̀lọpọ̀, ní ti pàṣán mo ré kọjá, ní ti túbú ní ìgbàkúgbà, ní ti ikú ní ìgbà púpọ̀. Nígbà 5 ni mo gba pàṣán 140 kan lọ́wọ́ àwọn Júù. Nígbà 3 ni a fi ọ̀gọ lù mí. Ẹ̀ẹ̀kan ṣoṣo ni a sọ mí ní òkúta. Ẹ̀ẹ̀mẹ́ta ni ọkọ̀ orí mi. Ọ̀sán kan àti òru kan ni mo wà nínú ibú, ní ìrìn àjò nígbàkúgbà, nínú ewu omi, nínú ewu àwọn ọlọ́ṣà, nínú ewu àwọn ará ìlú mi, nínú ewu àwọn kèfèrí, nínú ewu ní ìlú, nínú ewu ní aginjù, nínú ewu lójú òkun, nínú ewu láàrin àwọn èké arákùnrin, nínú làálàá àti ìrora, nínú ìṣọ́ra ní ìgbàkúgbà, nínú ebi àti òǹgbẹ, nínú ààwẹ̀ ní ìgbàkúgbà, nínú òtútù àti ìhòhò, pẹ̀lú nǹkan wọ̀nnì tí ó wà lóde, èyí tí ń wọ́jọ tì mí ní ojoojúmọ́. Èmi kò yéé ṣe àníyàn gbogbo ìjọ. Ta ni ń ṣe aláìlera tí èmi kò ṣe aláìlera? Tàbí ta ni amúkọsẹ̀ tí ara mi kò gbiná? Bí èmi kò lè ṣàìmá ṣògo, èmi yóò kúkú máa ṣògo nípa àwọn nǹkan tí í ṣe ti àìlera mi. Ọlọ́run àti Baba Olúwa wa Jésù Kristi, ẹni tí í ṣe olùbùkún jùlọ láéláé, mọ̀ pé èmi kò ṣèké. Ní Damasku, baálẹ̀ tí ó wà lábẹ́ ọba Arétà fi ẹgbẹ́ ogun ká ìlú àwọn ará Damasku mọ́. Ó ń fẹ́ mi láti mú, àti lójú fèrèsé nínú agbọ̀n ni a sì ti sọ̀ mí kalẹ̀ lẹ́yìn odi tí mo sì bọ́ lọ́wọ́ rẹ̀. Hallelujah. Ẹ jẹ́ àwọn gbogbo tí a kà yìí tí Paul Àpọ́sítélì tó ń sọ fún ìjọ tí ó ń bẹ ní Kọ́ríńtì nípa ìyà, nípa wàhálà, nípa làálàá èyí tí ó dé bá Paul Àpọ́sítélì nínú iṣẹ́ ìránṣẹ́ ìhìnrere. Ẹni bá ń sọ fún wa wípé nígbà tí a bá tilẹ̀ ní ìlérí Ọlọ́run nínú ayé wa, síbẹ̀ a lè ní ìpèníjà, a lè ní àkọlù, a lè ní wàhálà, ṣùgbọ́n ohun tí ó dá wa lójú náà ni wípé àwọn ẹ̀kan wọ̀nyí kì yóò borí wa, nítorí Jésù ń bẹ pẹ̀lú wa. A lè la àwọn ẹ̀kan yìí kọjá lọ, ṣùgbọ́n wọn ò ní lè ní ipá àti agbára lórí wa. Then jẹ́ kí a wo àwọn ènìyàn díẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run fún àwọn àkọsílẹ̀. Dáníẹ́lì, ẹ jẹ́ kí a wo Dáníẹ́lì, níwèé Dáníẹ́lì orí ìkẹrìndínlógún, orí ìkẹfà ẹsẹ̀ kẹrìndínlógún dé ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n. Daniel chapter 6 verse 16 through verse 28. A rí ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí Dáníẹ́lì nígbà tí àwọn baálẹ̀ wọn ní tí wọ́n dìtẹ̀ rẹ̀, tí wọ́n sì ti pàṣẹ àṣẹ tí wọ́n ṣe wípé kí ẹnikẹ́ni kí ó má ṣe béèrè ohun kan lọ́wọ́ Ọlọ́run, lọ́wọ́ ènìyàn, lọ́wọ́ òrìṣà kan bí kò ṣe ní ọwọ́ ọba. Ṣùgbọ́n wọ́n mọ̀ dájú wípé Dáníẹ́lì kò lè ṣe bẹ́ẹ̀. Wọ́n sì ti wòye wípé báwo ni a ṣe lè mú Dáníẹ́lì bí kò bá ṣe nípasẹ̀ Ọlọ́run rẹ̀. Òtítọ́, wọ́n gbé Dáníẹ́lì, wọ́n jù lọ sínú ihò kìnìún, ṣùgbọ́n Ọlọ́run gba Dáníẹ́lì lọ́wọ́ àwọn ènìyàn wọ̀nyí. Àwọn baálẹ̀ wọ̀nyí àti aya àti àwọn ọmọ wọn ni a sì jù sọ sínú ihò kìnìún. Ọ̀tá ò ní borí ayé rẹ̀. Bákan náà, ẹnì kejì náà ni Jósẹ́fù. Nínú ìwé Genesis orí 37, orí 39 àti orí 40, a rí àwọn àkọsílẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ ní onírúurú èyí tí Jósẹ́fù là kọjá. Ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́yìn, Ọlọ́run mú Jósẹ́fù dé ilẹ̀ ìlérí rẹ̀, ó sì mú dé ibi tí ó kàn láti mú Jósẹ́fù dé. Ẹnì kẹta náà ni Dáfídì. Nínú ìwé Sámúẹ́lì kínní orí 20, orí 21, orí 22, orí 23 àti orí 24, láti sọ díẹ̀ nínú àwọn orí tí ó ń sọ nípa àwọn ohun tí Dáfídì là kọjá láti ọwọ́ ọba Sọ́ọ̀lù, èmú láti ọwọ́ ọmọ rẹ̀ Absalomu. A rí pé Dáfídì rí ìgbóguntì, ó sì rí wàhálà, ṣùgbọ́n Ọlọ́run gba ògo lẹ́yìn òrẹ́yìn. Bákan náà, jẹ́ kí a wo Èlíjà, Jeremáyà. Gbogbo àwọn ènìyàn wọ̀nyí ni wọ́n ní àwọn àkókò ìpèníjà, ṣùgbọ́n Ọlọ́run gba ògo lẹ́yìn òrẹ́yìn. Bákan náà, jẹ́ kí a wo àwọn ọkùnrin mẹ́ta, àwọn ọkùnrin Hébérù mẹ́ta ni Ṣádákì, Méṣákì àti Abednego. Nínú ìwé Dáníẹ́lì orí 3 ẹsẹ̀ 16 dé ẹsẹ̀ 30, Dáníẹ́lì orí 3 ẹsẹ̀ 15 dé ẹsẹ̀ 30. A rí àkọsílẹ̀ nígbà tí ọba Nebukadnesari tí ó gbé eré kalẹ̀ tí ó sì pàṣẹ wípé kí gbogbo àwọn ènìyàn àti orílẹ̀ àti èdè, onílé àti àlejò, gbogbo ènìyàn, ẹrú àti òmìnira, kí wọ́n fi orí balẹ̀ fún eré tí ó gbé kalẹ̀. Ṣùgbọ́n àwọn ọkùnrin mẹ́ta wọ̀nyí kọ̀, wọ́n sọ wípé a ò lè fi orí balẹ̀, nítorí wípé a ò ní ẹ̀tọ́ láti sin òrìṣà bí kò ṣe Ọlọ́run alààyè. Òun náà ni a ní láti sìn, ó ní a sì ní láti fi orí balẹ̀ fún. A rí pé Nebukadnesari bínú jọjọ, ó sì ní kí wọ́n dá iná ìléru náà ní ìlọ́po 7, àdá ní ìlọ́po 7. A sì pàṣẹ láti ọwọ́ ọba Nebukadnesari láti kí wọ́n ju
àwọn ọkùnrin mẹ́ta sọ sí inú iná ìléru, àrí pé àwọn ọkùnrin tó gbé wọn ooru iná pa wọn, ṣùgbọ́n Ọlọ́run wà pẹ̀lú àwọn ọkùnrin mẹ́ta wọ̀nyí nígbà tí wọ́n dé inú iná. Àsọfún pé ìrẹ ẹnikẹ́ni tó wà pẹ̀lú wọn ó dàbí ìrẹ ọmọ Ọlọ́run. Mo gbàdúrà ọmọ Ọlọ́run yóò wà pẹ̀lú rẹ lórúkọ Jésù. Tó ìdí eléyìí, nígbà tá a bá ní àwọn ìpèníjà wọ̀nyí, let us take courage. Don't look back, don't give up. Be sure that God is on your side. Be sure that God will fight for you and will make you to be victorious over any challenges that may come across your way in Jesus' name. Iná láti mọ̀, tásì láti gbẹ́kẹ̀lé pé Ọlọ́run wà ń bẹ láàyè, agbára tí ń gbani, agbára tí ń lani, agbára tí ń túni, agbára tí ń gbani lọ́wọ́ ipá àti agbára ọ̀tá, ó wà síbẹ̀ títí di òní. Ọlọ́run tó gba Hámánì lọ́wọ́ Ọlọ́run tó gba Mọ́dékáì lọ́wọ́ Hámánì, Ọlọ́run tó gba Ẹ́sítérì tó gba ìran ojú lọ́wọ́ Hámánì pẹ̀lú ète rẹ̀ láti pa ìran ojú run ní ìjọba náà. A rí wípé ó ń bẹ láàyè láti gbà wá àti láti fún wa ní ìṣẹ́gun kúrò lọ́wọ́ agbára Sátánì. Then ní ẹsẹ̀ ìkẹta ìwé Deuteronomy orí ìkẹfà, ó ní nítorí náà gbọ́ Ísírẹ́lì, kí o sì máa kíyèsí láti ṣe é kí ó lè dára fún ọ, àti kí ẹ̀yin kí ó lè máa pọ̀ sí i ní ọ̀pọ̀lọpọ̀ bí Olúwa Ọlọ́run àwọn bàbá rẹ ti ṣe ìlérí fún ọ ní ilẹ̀ tí ń ṣàn fún wàrà àti fún oyin. Jẹ́ ká wo ìlérí ńlá yìí etí Mósè tún sọ fún àwọn ènìyàn Ísírẹ́lì wípé wọn ò ní ìgbà tí wọ́n bá gbọ́ràn sí òfin Ọlọ́run, nígbà tí wọ́n bá gbọ́ràn sí ìlànà rẹ̀, nígbà tí wọ́n bá rìn nínú òfin rẹ̀ láì yẹsẹ̀ àti láì ṣe iyèméjì. Bẹ̀rẹ̀ pẹ̀lú Ábúráhámù, Ísákì àti Jákọ́bù. Àrípọ̀ Ọlọ́run ṣe ìlérí fún àwọn bàbá Ísírẹ́lì pàápàá jùlọ láti fún wọn ní ilẹ̀ tí wọ́n gbé. Nínú ìwé Genesis orí ìkejìlá ẹsẹ̀ ìkíní, ìwé Genesis orí ìkejìlá ẹsẹ̀ ìkíní, nínú ìwé Genesis orí ìkàndógún ẹsẹ̀ ìkeje, Genesis orí ìkàndógún ẹsẹ̀ ìkeje, ó ní ó sì wí fún un pé èmi ni Olúwa tí ó mú ọ jáde láti Úrì ti Kádíà wá láti fi ilẹ̀ yìí fún ọ láti jogún rẹ̀. Kì í ṣe pé àwọn ènìyàn kò sí tàbí kì í gbé ní ilẹ̀ náà, ṣùgbọ́n torí pé Olúwa ti pinnu rẹ̀, torí pé tí Olúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀, ohunkóhun tó bá wù ló lè ṣe, àrà tó bá wù ni ó sì lè dá. Ẹni pé ó sọ fún Ábúráhámù pé irú ọmọ rẹ, ìwọ gan ni mo máa fún ní ilẹ̀ yìí àti irú ọmọ rẹ láti máa gbé àti láti jogún rẹ̀. Bákan náà ni at the same time he promised to make of Abraham's descendants a great nation. A rí pé ṣe ni Ọlọ́run ò dáwọ́ dúró nípa pé ó máa mú kí Abraham jogún ilẹ̀ náà, ṣùgbọ́n ṣe ni ó tún ṣe ìlérí fún Abraham wípé ó yóò mú kí ìran rẹ̀ kí ó di orílẹ̀-èdè ńlá, wípé orílẹ̀-èdè ńlá yóò jáde láti ọ̀dọ̀ rẹ̀ wá. Nínú ìwé Genesis orí ìkejìlá, mo wo ẹsẹ̀ ìkejì, ó ní èmi yóò sì sọ di orílẹ̀-èdè ńlá, èmi yóò sì bùṣe fún ọ, Olúwa yóò bùṣe fún ọ, ó di ńlá ní orúkọ Jésù. Èyí ni àwọn ìlérí Ọlọ́run àti májẹ̀mú rẹ̀ fún gbogbo àwọn ènìyàn tí ó bá gbọ́ràn sí àwọn ìlànà àti òfin rẹ̀. Ó ní èmi yóò sì sọ orúkọ rẹ̀ di ńlá, ìbùkún ni ìwọ yóò sì já sí, hallelujah, ìbùkún ni ìwọ yóò já sí ní orúkọ Jésù. Ẹ̀rí nínú ìwé Genesis orí 17 yẹn, ẹ jẹ́ kí a wo ohun tí ẹsẹ̀ ìkẹfà rẹ̀ sọ fún wa. Ó ní èmi yóò sì mú ọ bí sí púpọ̀ púpọ̀, ọ̀pọ̀ orílẹ̀-èdè ni èmi yóò sì mú ti ọ̀dọ̀ rẹ wá, àti àwọn ọba ni yóò sì ti inú rẹ̀ jáde. Abraham kò tí ì bí ọmọ ní àkókò tí Olúwa ti ń sọ àwọn ọ̀rọ̀ ìlérí àti àsọtẹ́lẹ̀ wọ̀nyí nípa rẹ̀. Èyí ni pé bí ó bá sà ti lè gbọ́ràn tó sì tẹ̀lé àṣẹ àti ìlànà Ọlọ́run. Nínú ìwé Genesis orí 18 ẹsẹ̀ 18, Genesis orí 18 ẹsẹ̀ 18, ó ní nítorí pé Abraham yóò sáà di orílẹ̀-èdè ńlá àti alágbára, àti gbogbo orílẹ̀-èdè ayé ni a ó bùkún fún nípasẹ̀ rẹ̀. Ẹ jẹ́ ká wo ìlérí Ọlọ́run, ẹ jẹ́ ká wo májẹ̀mú rẹ̀ pẹ̀lú Abrahamu. Bẹ́ẹ̀ náà ni ìlérí Ọlọ́run wà fún wa, májẹ̀mú rẹ̀ wà fún wa ní ìgbà tí àwa bá ti gbọ́ràn, tí àwa sì tẹ̀lé, ní ìgbà tó rọrùn àti nígbà tí ó rọrùn, ní ìgbà tí a wà nínú ìpèníjà tàbí nígbà tá a ò sí nínú ìpèníjà, nígbà tá a rí jẹ àti nígbà tí a ò rí jẹ. Bí a bá sì sáàtì ń tẹ̀lé, tí àwa sì gbọ́ràn sí gbogbo ìlànà rẹ̀, àwọn ìlérí wọ̀nyí ó wà fún wa àti fún irúfẹ́ àwọn ọmọ wa bákan náà. Nínú ìwé Kọ́ríńtì kejì, ẹ jẹ́ kí a wo orí ní Olúwa wí, kí ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́, èmi yóò sì gbà yín. Ẹ má ṣe fi ọwọ́ kan ohun àìmọ́, èmi yóò sì gbà yín. Èmi yóò sì jẹ́ baba fún yín, ẹ yóò sì jẹ́ ọmọkùnrin mi,
àti ọmọbìnrin mi ní Olúwa Olódùmarè wí. What a wonderful promise, what a wonderful declaration. Èyí tó jẹ́ pé ó wà fún gbogbo àwọn ẹni ìràpadà, àwọn tó bá ṣetán láti fi gbogbo ọkọ̀ wọn fún un. Those that refuse to compromise. Then ẹsẹ̀ ìkíní ìwé Kọ́ríńtì kejì orí ìkeje yẹn, ẹsẹ̀ ìkíní ìwé Kọ́ríńtì kejì orí ìkeje, ó ní torí náà ẹ̀yin olùfẹ́, bí a ti ní ìlérí wọ̀nyí, hallelujah, bí a ti ní ìlérí wọ̀nyí wípé o yóò jẹ́ baba fún wa, bí a ti ní ìlérí wọ̀nyí wípé a ó jẹ́ ọmọkùnrin rẹ̀, bí a ti ní ìlérí wọ̀nyí wípé a ó jẹ́ ọmọbìnrin rẹ̀, bí a ti ní ìlérí wọ̀nyí wípé òun yóò jẹ́ Olúwa àti Ọlọ́run wa, bí a ti ní ìlérí wọ̀nyí wípé òun yóò gbà wá. Ó ní ẹ jẹ́ kí a wẹ ara wa mọ́ kúrò nínú gbogbo ẹ̀gbin ti ara àti ti ẹ̀mí, kí a máa sọ ìwà mímọ́ di pípé ní ìbẹ̀rù Ọlọ́run. Ọlọ́run ti jẹ́ kí a mọ̀ nípa àwọn ìlérí wọ̀nyí nínú ẹsẹ̀ ìkẹtàdínlógún àti ẹsẹ̀ kejìdínlógún orí ìkẹfà ìwé Kọ́ríńtì kejì. Then ẹsẹ̀ ìkíní orí keje wa sọ bí a ti ní àwọn ìlérí wọ̀nyí, kí àwọn ìlérí wọ̀nyí lè wá sí ìmúṣẹ nínú ayé wa, kí àwọn ohun tí Ọlọ́run sọ wọ̀nyí lè wá sí ìmúṣẹ nínú ayé wa. Ẹ jẹ́ kí a wá wẹ ara wa mọ́, ẹ jẹ́ kí a wá di mímọ́ sí Ọlọ́run, ẹ jẹ́ kí a wá jẹ́ pípé sí Ọlọ́run, ẹ jẹ́ kí a máa rìn nínú ìbẹ̀rù rẹ̀, kí àwọn ohun tí Ọlọ́run sọ wọ̀nyí ó lè wá sí ìmúṣẹ. Olúwa sọ níta àwọn ènìyàn Ísírẹ́lì wípé wọ́n máa rin ìrìn 40 ọjọ́ láti Íjíbítì dé ilẹ̀ Kénáánì, ṣùgbọ́n nítorí àìgbàgbọ́ Olúwa ti sọ nípa ìlérí rẹ̀ fún wọn. Bẹ́ẹ̀ náà ni ó sì tẹ̀síwájú pé irú àwọn ni òun yóò fún ní ilẹ̀ náà láti jogún rẹ̀, ilẹ̀ tí ń ṣọ́ fún wàrà àti fún oyin, ṣùgbọ́n nítorí àìgbàgbọ́ ṣe ni wọn ò ní àǹfààní láti dé ilẹ̀ Kénáánì, bí kò ṣe wípé bí wọ́n ti ṣègbé nínú aginjù. Àfi Joshua àti Kálébù, àwọn nìkan ni Ọlọ́run rí ní olótìtọ́ àti olódodo, àwọn tí wọ́n di ìlérí Ọlọ́run mú, àwọn tí wọn ò yẹsẹ̀, àwọn tí wọn ò ṣe iyèméjì nínú ìgbàgbọ́ wọn sí Ọlọ́run àti nínú ohun tí Ọlọ́run ti sọ. Wọ́n dúró nínú ìlérí rẹ̀, wọ́n dúró nínú ìgbàgbọ́, wọ́n gbé ìgbé ayé wọn ní ìbámu pẹ̀lú ìkìlọ̀ rẹ̀. Olúwa sì mú dé ilẹ̀ Kénáánì. Báwo ni ìbá ti dùn tó kí ìjọ àwọn ènìyàn Ísírẹ́lì dé ilẹ̀ Kénáánì? Báwo ni ìbá ṣe lárinrin tó? Can you see? Ẹ jẹ́ kí a wò báwo ni ìdílé Joshua yóò ṣe máa yọ ayọ̀ ńlá ní ọjọ́ náà tí wọ́n wọ ilẹ̀ Kénáánì. Báwo ni ìdílé Kálébù yóò ṣe máa yọ ayọ̀ ńlá sí Ọlọ́run nígbà tí wọ́n tẹ ilẹ̀ Kénáánì, nígbà tí wọ́n wọ ilẹ̀ Kénáánì. Báwo ni wọn yóò ṣe dùn tó? Báwo ni wọn á ṣe máa jó tó? Báwo ni a ṣe ní ayọ̀ tó pé yes, God, at last I made it. You will make it in Jesus' name. Ẹni pé jẹ́ ká wo báwo ni ayọ̀ wa yóò ṣe pọ̀ tó nígbà tá a bá dé ìlú ọ̀run. Báwo ni ògo náà yóò ṣe pọ̀ tó? Báwo ni ìdùnnú wa yóò ṣe pọ̀ tó nígbà tá a bá dé ìlú ọ̀run tí a darapọ̀ pẹ̀lú àwọn tí ó ń kọrin hallelujah, amen and amen. Inú ìwé Hébérù, ẹ jẹ́ kí a wo orí ìkẹwàá, Hébérù orí ìkẹwàá, mo wo ẹsẹ̀ 31 ẹsẹ̀ 36, Hébérù orí ìkẹwàá ẹsẹ̀ 31 ẹsẹ̀ 36. Ó ní ohun ẹ̀rù ni láti ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè. Ẹ jẹ́ kí a wo àwọn ènìyàn Ísírẹ́lì nínú aginjù, wọ́n ṣubú sí ọwọ́ Ọlọ́run alààyè, wọ́n sì ṣègbé sínú aginjù. Ṣùgbọ́n ẹ rántí ọjọ́ ìṣáájú, nínú èyí tí nígbà tí a ti ṣí yín lójú, ẹ fi ara dá wàhálà ìjìyà ńlá. Lápá kan nígbà tí a sọ yín di ìran wíwò nípa ẹ̀gàn àti ìpọ́njú, àti lápá kan nígbà tí ẹ̀yin di ẹgbẹ́ àwọn tí a ṣe bẹ́ẹ̀ sí, nítorí ẹ̀yin bá àwọn tí ó wà nínú ìdè kẹ́dùn, ẹ sì fi ayọ̀ gba ìkólọ ẹrù yín, nítorí ẹ̀yin mọ̀ nínú ara yín pé ẹ ní ọrọ̀ tí ó wà títí, tí ó dára, tí ó sì dára jù bẹ́ẹ̀ lọ ní ọ̀run. Hallelujah. Ẹ jẹ́ ká wo ohun tí olùkọ́ ìwé Hébérù ń sọ fún wa nípa ọrọ̀ èyí tí ó dára, nípa ọrọ̀ tí ó wà títí, nípa àlàáfíà tí ó wà títí, nípa àwọn àǹfààní tí ó wà títí. Ẹni pé kò sóhun tó ń bẹ nínú ayé yìí tí ó wà títí. They will soon come to an end. Kò sí ohun tó ń bẹ nínú ayé yìí tí ó wà títí. A time will come tí òpin máa dé bá àwọn ẹ̀kan wọn ni. Ṣùgbọ́n nínú Ọlọ́run ni ayọ̀ wa ti wà títí, nínú Jésù ni ayọ̀ wa ti wà títí, nínú Jésù ni ìyè wa ti wà títí. Ní ìgbà tá a bá sì dé ọ̀run, sọ fún nípa ayọ̀ ọ̀run, àwọn ìbùkún wa ọ̀run tó wà títí, ọrọ̀ tí ó wà títí,
tí a máa gbádùn títí ayérayé, èyí tí kò ní ìpẹ̀kun, ayé tí kò ní ìpẹ̀kun, ayọ̀ tí kò ní ìpẹ̀kun, ìyè tí kò ní ìpẹ̀kun. Ní ẹsẹ̀ 34 ní nítorí náà ẹ má ṣe gbé ìgboyà yín sọnù, èyí tí ó ní èrè ńlá. Níwọ̀n ìgbà tá a ti mọ̀ wípé a ní àwọn ohun tó wà títí ní ìjọba Ọlọ́run, tí ó ní ẹ má sì jẹ́ kí a gbé ìgboyà wa sọnù nítorí ohun tá ó jẹ, nítorí ohun tá ó mu. Ẹ má sì jẹ́ kí a gbé ìgboyà wa sọnù nítorí ẹ̀tàn ayé yìí. Ẹ má sì jẹ́ kí a gbé ìgboyà wa sọnù nítorí ibi tí a fẹ́ dé, nítorí kò tá ń lépa yẹn. Ẹ má sì jẹ́ kí a gbé ìgboyà wa sọnù. Ẹ jẹ́ ká di ìgbàgbọ́ wa mú, ká di ìjẹ́rìí ìgbàgbọ́, ìjẹ́rìí ìrètí wa kí a di mú ṣinṣin. Ẹ jẹ́ kí a wo ọ̀pọ̀ ìjì tó ń jà nínú ayé. Ìjì ẹ̀kọ́ èké ó ti gba ìgbàlà ẹlòmíràn sọnù. Ìjì ẹ̀ṣẹ̀ ti gbé ìgbàlà ẹlòmíràn sọnù. Ìjì ẹ̀tàn, ìjì ohun tá ó jẹ, ìjì afẹ́ ní owó, ó ti mú kí ìgbàlà ẹlòmíràn kí ó bọ́ sọnù. Ṣùgbọ́n ọ̀rọ̀ yìí ń sọ fún wa wípé ẹ má ṣe gbé ìgbàlà yín sọnù, ẹ má ṣe gbé ìgboyà yín sọnù, èyí tí ó ní èrè ńlá. Nítorí ẹ̀yin kò lè ṣe aláìní sùúrù. A ò lè ṣe aláìní sùúrù o. We need to calm down. A láti ṣe sùúrù, a láti fi ara balẹ̀. Nítorí pé bí a bá ṣe sùúrù, àwọn ìṣẹ̀lẹ̀ àkókò wọ̀nyí kò ní kí a má sọ ìgbàlà nù. Àwọn ìṣẹ̀lẹ̀ àkókò yìí, àwọn tó ń ṣẹlẹ̀, àwọn tó ń lọ nínú ayé, kò ní kí a má sọ ìyè wa sọnù. Ṣùgbọ́n a ní láti ní sùúrù. Nígbà tá a bá ń la onírú àwọn ìdánwò kọjá, nígbà tá a bá ń la onírú àwọn ìpèníjà kọjá, nígbà tí àìsàn bá dé, nígbà tí ìnira bá dé, nígbà tí ìpọ́njú bá dé, nígbà tí àìní bá dé tó bá kọjú ìjà sí wa, nígbà tí Sátánì bá kọjú ìjà sí wa, nígbà tí ìjì bá ń ru, nígbà tí òkú bá ń ru sí òkè, nígbà tó bá dábẹ́ ni wípé ìrètí ò tilẹ̀ sí fún wa mọ́, nígbà tó bá dábẹ́ ni wípé a ò tilẹ̀ ní ìrètí láti bọ́ tàbí láti yọ nínú àwọn ohun tá a là kọjá. Ẹ jẹ́ kí a ṣe sùúrù, nítorí ìgbà tí ẹ̀yin bá ti ṣe ìfẹ́ Ọlọ́run tán, kí ẹ̀yin kí ó lè gba ìlérí náà. Hallelujah. Nígbà tá a bá ti rí wípé a ti ṣe ìfẹ́ Ọlọ́run tán, nígbà tá a bá rí wípé àwa jẹ́ olóòótọ́ sí Ọlọ́run, àwa rìn nínú ìfẹ́ rẹ̀, à ń rìn nínú ìdájọ́ àti nínú ìlànà rẹ̀, ẹ jẹ́ kí a wá fi ara balẹ̀. Nítorí pé ìjì náà fẹ́rẹ̀ dé òpin, wàhálà náà fẹ́rẹ̀ dé òpin, nítorí pé ìdààmú náà fẹ́rẹ̀ dé òpin, nítorí pé ìnira náà, àìní náà ó fẹ́rẹ̀ dé òpin. Ṣùgbọ́n ìdáǹdè wa ń bẹ ní tòsí. Èyí náà láti mọ̀, èyí ni a sì láti rí pé àwa ń tẹ̀lé. Dẹ́ nínú ìwé Hébérù kan náà, orí ìkọkànlá yẹn, ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ 15 àti ẹsẹ̀ 16. Ìwé Hébérù orí kọkànlá, ẹ jẹ́ kí a wo ẹsẹ̀ 15 àti ẹsẹ̀ 16. Ó ní àti nítòótọ́ ìbá ṣe pé wọ́n fi ìlú tí wọ́n ti jáde wá sí ọkàn wọn, ìbá ti rí ààyè láti padà. Ṣùgbọ́n nísinsìnyí wọ́n ń fẹ́ ìlú kan tí ó dára jù bẹ́ẹ̀ lọ, èyí ni ní ti ọ̀run. Nítorí náà ojú wọn kò ti Ọlọ́run pé kí a máa pe òun ní Ọlọ́run wọn, nítorí tí ó ti pèsè ìlú kan sílẹ̀ fún wọn. Ẹni pé à ń sọ nípa àwọn akọni ìgbàgbọ́, à ń sọ nípa àwọn ènìyàn bíi Dáfídì, àwọn ènìyàn bíi Sámúẹ́lì, àwọn ènìyàn bíi Ábúráhámù. À ń sọ nípa àwọn akọni ìgbàgbọ́, àwọn ènìyàn bíi Èlíjà, àwọn ènìyàn bíi Èlíṣà, àwọn ènìyàn bíi Dáníẹ́lì, àwọn ènìyàn bíi Ṣádákì, Méṣákì àti Abẹ́dínígò. Ẹni pé ìlú tí wọ́n ti jáde wá kò sí ní ọkàn wọn, kò sí ní ìrònú wọn. Ìbàjẹ́ pé ó wà ní ọkàn wọn ni wọ́n bá ti wáyé láti padà. Nítorí ìrònú Íjíbítì tí àwọn ènìyàn Ísírẹ́lì ti jáde, ó wà ní ọkàn wọn. Ìdí ẹ̀ tí wọ́n fi ń ronú, ẹ jẹ́ kí a yan adarí tí yóò darí wa padà sí ilẹ̀ Íjíbítì. Ṣùgbọ́n ìrònú ìlú tí wọ́n ti jáde kò sí ní ọkàn àwọn ènìyàn wọ̀nyí. Wọ́n sì ń wo ìlú náà ní òkèèrè, ìlú tá a ò fi ọwọ́ kọ́, ìlú tá a ti tẹ̀dó fún àwọn àyànfẹ́, fún àwọn ẹni ìwà bí Ọlọ́run, fún àwọn ẹni ìràpadà, àwọn ènìyàn mímọ́. Wọ́n wo ìlú náà ní òkèèrè, wọ́n sì ti gbá ìrètí náà mú, wọ́n gba ìlú náà mú wípé a ó dé ibẹ̀, ó dé ìlú ọ̀run lórúkọ Jésù. Come what may, you will make heaven in Jesus' name. Ẹni aláti mọ̀ wípé ohun tí Ọlọ́run ní fún wa ní eléyìí, ìlérí Ọlọ́run ní eléyìí fún wa. Bẹ́ẹ̀ náà ni èyí sì jẹ́ májẹ̀mú rẹ̀, pẹ̀lú wípé nígbà tá a bá kó nínú ayé kí a ó dé ìlú ọ̀run. Nínú ìwé Pétérù kínní, ẹja kó ohun tí orí ìkarùn-ún, Pétérù kínní orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹjọ, Pétérù kínní orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹjọ ní ẹ máa wà lé àìrékọjá, ẹ máa ṣọ́ra nítorí ìṣọ̀tá yín bíi kìnìún tí ń ké ramúramù, ó rìn káàkiri, ó wá ẹni tí yóò pajẹ, Sátánì.
bíi kìnìún kì í ṣe kìnìún ṣùgbọ́n òun wá ẹni tí yóò pàjẹ́ kò ní rẹ́ ọ̀pàjẹ́ lórúkọ Jésù. Then kókó kejì ó ń sọ fún wa nípa òfin tí ó tóbi jù, òfin tí ó tóbi jù. Ní abẹ́rẹ́ à ń sọ nípa Ọlọ́run kan. Ní ẹsẹ̀ ìkẹrin ìwé Deuteronomy orí ìkẹfà ẹsẹ̀ ìkẹrin, onígbọ́ Ísírẹ́lì, Olúwa Ọlọ́run wa Olúwa kan ni. Olúwa Ọlọ́run wa Olúwa mélòó ni o? Olúwa kan ni. Olúwa kan ni. Jewish people refer to verses 4 to 9 as the Shema, since that is the Hebrew word translated here, with which verse 4 begins. These few verses summarize the very heart of the Jewish faith. This verse stresses either Jehovah, God's unity, or his uniqueness. Either way, he stood in stark contrast to the pagan gods of the neighbors of the Israelites. Jehovah, God, was not merely first among many gods, as Ammon-Re was in the Egyptian pantheon or Baal in the Canaanite pantheon. Jehovah God was and is the only God. The pagan deities were imagined as often quarreling and fighting among themselves. Tó sọ fún wa ni pé àwọn ọlọ́run kéékèèké, àwọn ọlọ́run ayé yìí wọ́n á máa jà lẹ́nu ara, wọ́n á máa jà. Wọ́n máa sọ pé ọlọ́run ń bínú o, òrìṣà ilẹ̀ wa ń bínú, torí náà we need to appease him. Aláti tù lójú, aláti pa ẹran sí, aláti ṣe ètùtù kó má bàa bínú mọ́, torí ìbínú tó ń bí ó ní àwọn ènìyàn, ó ní àwọn ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ lè máa ṣẹlẹ̀, ó ní wọ́n lè sọ pé ikú wà, wọ́n lè sọ pé àwọn èèyàn ń ṣe àìsàn. Àwọn ẹ̀kọ́ wọ̀nyí wà, must happen, ṣùgbọ́n wọ́n á wá léèkì rẹ̀ mọ́ wípé aláti appease àwọn òrìṣà wọ̀nyí, aláti pa ẹran sí wọn, aláti ṣe onírúurú sí wọn, dẹ́n kí inú má bí wọn mọ́. Ṣùgbọ́n Ọlọ́run wa, Ọlọ́run aláàánú ni, hallelujah. Ọlọ́run olóore ọ̀fẹ́ sí ni pẹ̀lú. Ọlọ́run ẹni tí ó kọ̀ ní àánú pàápàá jùlọ fún àwọn èèyàn rẹ̀. Torí de eléyìí, nítorí pé Jehovah wa ó jẹ́ Ọlọ́run tí ó mọ́. He is a holy God. Then bákan náà ni ó ń béèrè lọ́wọ́ olúkúlùkù ènìyàn láti jẹ́ mímọ́. Ẹ jẹ́ kí a wo àwọn tó ń bọ òrìṣà, àwọn tó ń bọ Ọlọ́run ayé yìí. Wọ́n máa gbìyànjú láti máa ṣe ara wọn nínú àwọn ohun kan tàbí òmíràn kí wọ́n má bàa rú òfin òrìṣà tí wọ́n ń sìn, tí wọ́n ń bọ. Ṣùgbọ́n síbẹ̀ Ọlọ́run wa, Ọlọ́run kan ni. Ẹni pé ó sì ń béèrè lọ́wọ́ olúkúlùkù ẹ̀dá ènìyàn láti jẹ́ mímọ́ nínú èrò rẹ̀, nínú ọ̀rọ̀, nínú ìgbésẹ̀ àti nínú ìgbésí ayé wa. Nínú ìwé Léfítíkù orí 11 ẹsẹ̀ 44 ìjáwó tí Ọlọ́run sọ fún wa. Léfítíkù orí 11 mo ka ẹsẹ̀ 44. Bíbélì wípé nítorí pé èmi ni Olúwa Ọlọ́run yín, nítorí náà ni kí ẹ̀yin kí ó ya ara yín sí mímọ́, kí ẹ̀yin kí ó sì jẹ́ mímọ́, nítorí pé mímọ́ ni èmi. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọ́dọ̀ fi ohunkóhun tí ń rákòsọ ara yín di eléèrí. Tó náà gbọ́dọ̀ fi ohunkóhun nínú ayé yìí sọ ara wa di eléèrí. A gbọ́dọ̀ fi oúnjẹ sọ ara wa di eléèrí. A gbọ́dọ̀ fi ìfẹ́kúfẹ̀ẹ́ ayé yìí sọ ara wa di eléèrí. A gbọ́dọ̀ fi ìsìn òrìṣà sọ ara wa di eléèrí. A gbọ́dọ̀ fi iṣẹ́ ti ara kọ̀ọ̀kan sọ ara wa di eléèrí. A gbọ́dọ̀ jẹ́ mímọ́ sí Ọlọ́run nítorí pé mímọ́ ni Ọlọ́run. Nínú ìwé Hébérù orí 12 ẹsẹ̀ 14 wípé kí a máa lépa àlàáfíà pẹ̀lú ènìyàn gbogbo àti ìwà mímọ́, láì kò sí èyí nìkú sẹ́ni tí yóò rí Ọlọ́run. Bí a bá fẹ́ rí Ọlọ́run nínú ayé wa ní ayé ìsinsìnyí, a gbọ́dọ̀ jẹ́ mímọ́. Bí a bá fẹ́ rí Ọlọ́run nínú ìwà, nínú iṣẹ́ gbogbo nínú ayé wa tàbí nínú ìdáwọ́lé wa gbogbo, a gbọ́dọ̀ jẹ́ mímọ́. Bí a bá fẹ́ rí Ọlọ́run lẹ́yìn ìgbà tá a bá fi ayé yìí sílẹ̀, a gbọ́dọ̀ jẹ́ mímọ́. Mo gbàdúrà a ó jẹ́ mímọ́ ní orúkọ Jésù. Then ìpín tí ó gbẹ̀yìn, òun náà ni ń sọ fún yín pé ìfẹ́ tí kò ṣeé yà nípa, ìfẹ́ tí kò ṣeé yà nípa. Ní ẹsẹ̀ 5 ìwé Deuteronomy orí 9 ó ń sọ fún yín pé kí ìwọ kí ó sì fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo agbára rẹ fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Ẹ jẹ́ kí a wo ohun tí Ọlọ́run sọ fún àwọn ènìyàn Ísírẹ́lì ní ẹsẹ̀ 9 nípasẹ̀ Mósè pé kí ìwọ kí ó fi gbogbo àyà rẹ àti gbogbo ọkàn rẹ àti gbogbo inú rẹ àti gbogbo agbára rẹ fẹ́ Olúwa Ọlọ́run. Ènìyàn ni à ń sọ fún nípa òfin tí ó ga jùlọ, òfin tí ó tóbi jùlọ nínú òfin tí Olúwa fún àwọn ènìyàn Ísírẹ́lì. Then ẹsẹ̀ yìí òun náà ni ó jẹ́ ẹsẹ̀ tí ó tẹ̀lé ẹsẹ̀ tí
a kà síwájú pé Olúwa Ọlọ́run wa Ọlọ́run kan ni. Rárá, Ọlọ́run wa jẹ́ iyebíye, kò lẹ́gbẹ́, bẹ́ẹ̀ ni kò sí ohunkóhun tí a lè fi ṣe àkàwé rẹ̀. Nínú àwọn òrìṣà tó ń bẹ nínú ayé, nínú àwọn ọlọ́run kéékèèké tó ń bẹ nínú ayé, kò sí èyí tí a lè fi ṣe àkàwé Ọlọ́run, kò sí èyí tí ó lè dúró ní ẹ̀gbẹ́ Ọlọ́run. Nínú ohun gbogbo tí a dá, nínú ohun gbogbo tí ó ń ṣẹlẹ̀, kò sí èyí tí a lè fi ṣe àkàwé rẹ̀, kò sí èyí tí a lè fi ṣe àkàwé Ọlọ́run. Nítorí náà a rí pé ṣe ni Ọlọ́run ó jẹ́ ẹni tí a jẹ ní gbèsè ìjólóòtọ́ wa. Àwọn ọmọ Ísírẹ́lì, Mósè ń sọ ẹni pé wọ́n jẹ Ọlọ́run ní gbèsè ìjólóòtọ́, wọ́n gbọ́dọ̀ jẹ́ olótìtọ́ sí i, wọ́n gbọ́dọ̀ fẹ́ pẹ̀lú gbogbo ọkàn wọn, pẹ̀lú gbogbo agbára wọn. Then nínú eléyìí wọ́n gbọ́dọ̀ jẹ́ olótìtọ́ sí i nínú ṣíṣe ojúṣe èyí tí a ń béèrè lọ́wọ́ gbogbo olùsìn rẹ̀. A sọ fún wa wípé àwọn olùsìn Báálì, àwọn olùsìn àwọn ọlọ́run ayé yìí, wọ́n á máa jẹ́ olótìtọ́ sí àwọn òrìṣà wọn. Ṣùgbọ́n a rí wípé Ọlọ́run wa ó ń béèrè ìjólóòtọ́ wa, ó ń béèrè ìfẹ́ wa sí i ní gbogbo ọ̀nà. Mo gbàdúrà yìí pé a ó jẹ́ olóòtọ́ sí Ọlọ́run ní orúkọ Jésù. Nínú ìsìn wa, a ó jẹ́ olóòtọ́ sí ní orúkọ Jésù. Then thus man is to love God with his mind, his emotions, with all the faculties at his command. Nor was this love to be casual. It was to be with all his might. Bí kò ṣe pé ó gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ lérèfé tàbí ìfẹ́ ìgbà díẹ̀ tàbí ìfẹ́ àkókò díẹ̀, ó gbọ́dọ̀ jẹ́ ìfẹ́ tó rinlẹ̀ títí ní ìtẹ̀síwájú. Ní a sì gbọ́dọ̀ rí pé à ń fẹ́ Ọlọ́run. Nínú ìsìn wa a gbọ́dọ̀ fẹ́, nínú ìrìn déédéé wa, nínú ohun ìní wa gbogbo, a gbọ́dọ̀ fi ìfẹ́ wa hàn sí Ọlọ́run. Ó ṣe pàtàkì láti rí pé a ṣe àkíyèsí pé bákan náà Jésù ṣe ìtọ́ka sí òfin yìí gẹ́gẹ́ bí òfin àkọ́kọ́ àti èyí tí ó tóbi jù fún àkọsílẹ̀ nínú ìwé Mátíù orí 22 ẹsẹ̀ 37 àti ẹsẹ̀ 38, nínú ìwé Mátíù orí 22 ẹsẹ̀ 37 àti ẹsẹ̀ 38, nínú ìwé Máàkù orí 12 ẹsẹ̀ 29 àti ẹsẹ̀ 30, Máàkù orí 12 ẹsẹ̀ 29 àti ẹsẹ̀ 30. Jésù bákan náà ni ṣe ni ó ń ṣe ìtọ́ka sí pàápàá jùlọ fún àwọn ènìyàn láti kí wọ́n fẹ́ Olúwa Ọlọ́run wọn pẹ̀lú gbogbo ọkàn wọn, pẹ̀lú gbogbo àyà wọn, pẹ̀lú gbogbo agbára wọn. But also with all their mind. Jesus was not adding another element to this, the greatest of commandments, but apparently was recognizing the distinction that people in his time made between heart and mind. Praise the Lord. Jésù kò ṣe aláìtọ́ka sí eléyìí nínú ọ̀rọ̀ rẹ̀ níbi tí a ti sọ fún wa. Iná ni pé ó ń sọ fún wa títí di òní láti lè ká fẹ́ Olúwa Ọlọ́run wa pẹ̀lú gbogbo ọkàn wa, pẹ̀lú gbogbo ìfẹ́ wa, pẹ̀lú gbogbo ẹnu wa, pẹ̀lú gbogbo ipá wa, ká fẹ́ Olúwa Ọlọ́run. Bí a bá fẹ́ràn Ọlọ́run wa, a ò ní ṣẹ̀sìn. Bí a bá fẹ́ràn Olúwa Ọlọ́run wa, a ò ní gbìyànjú láti rú ọ̀kan nínú òfin rẹ̀. A ó máa bu ọlá fún, a ó máa bu ọ̀wọ̀ fún, a ó máa wá ní ìgbà gbogbo, nítorí pé ìfẹ́ rẹ̀ tó ń bẹ nínú ọkàn wa yóò máa fà wá sínú ìjọsìn rẹ̀ ní gbogbo ọjọ́ àti ní gbogbo àkókò. A sì mọ̀ dájú pé èyí náà ni ó ń ṣẹlẹ̀ ní ọ̀run fún àwọn ènìyàn tó ń bẹ ní ọ̀run, àwọn àyànfẹ́ tó ń bẹ ní ọ̀run, àwọn áńgẹ́lì tó ń bẹ ní ọ̀run. Ní ìgbà gbogbo ni wọ́n ń sin Ọlọ́run, ní ìgbà gbogbo ni wọ́n ń júbà rẹ̀. Bíbélì jẹ́ kí a mọ̀ ilé nínú ìwé Ìfihàn orí ìkíní yẹn, orí ìkejì yẹn, nípa àwọn àgbà mẹ́rìnlélógún àti àwọn ẹ̀dá mẹ́rin, ẹ̀dá alààyè mẹ́rin bí wọ́n ti fi àbí wọ́n ti ń yí ìtẹ́ká, tí wọ́n sì ń bu ọlá fọlọ́, tí wọ́n sì fi ògo àti ìyìn fún Ọlọ́run. Bẹ́ẹ̀ náà ni èyí gbọ́dọ̀ jẹ́ ìpín wa nínú ayé, èyí gbọ́dọ̀ jẹ́ ojúṣe wa àti iṣẹ́ wa nínú ayé láti máa yìn Ọlọ́run nítorí pé a fẹ́ràn rẹ̀. Èyí ni a sì fẹ́ lọ ṣe nígbà tá a bá kúrò nínú ayé, láti máa yìn, láti máa bọ́ àti láti máa fi ògo fún un. Mo gbàdúrà wípé a ó dé ìlú ọ̀run ní orúkọ Jésù. Bí a bá ní ìbéèrè lábẹ́ ẹ̀kọ́ yìí, bí a bá ní ìbéèrè lábẹ́ ẹ̀kọ́ yìí, bí ó bá sì sí ìbéèrè, ẹ jẹ́ ká dìde lórí ẹsẹ̀ wa. Olúwa, mo dúpẹ́ lọ́wọ́ rẹ, ṣé fún oore ọ̀fẹ́ tẹ́ fi fún mi ní àṣálẹ́ yìí láti jẹ́ alábàápín nínú ẹ̀kọ́ yìí tó ń sọ fún mi wípé fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Olúwa, mo dúpẹ́ nítorí pé ẹ ti bá mi sọ bí mo ṣe láti fẹ́ Olúwa Ọlọ́run mi, bí mo ṣe láti fẹ́ yín. Iná ni pé láti bu ọlá fún yín, láti máa ka òfin yín mọ́, láti máa rìn nínú ìlànà yín, láti máa rìn nínú àwọn òfin yín, láti máa rìn nínú àwọn ẹ̀kọ́ yín, láti gbà ọ́ Jésù sínú ayé mi, láti bọ́ ògbólógbòó ọkùnrin nì sílẹ̀, láti sá fún ẹ̀ṣẹ̀ àti láti fẹ́ òdodo ẹ̀yìn, àti láti fẹ́ Ọlọ́run, láti fẹ́ òdodo rẹ̀, láti fẹ́ ẹ̀kọ́ rẹ̀, láti má ṣe bojú wẹ̀yìn.
Olúwa mo dúpẹ́ fún ọ̀rọ̀ rẹ. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ṣe àìgbọ́ràn sí yín, wọ́n ṣègbè ní aginjù. Olúwa jọ̀wọ́ má jẹ́ n ṣe àìgbọ́ràn sí ọ. Ràn mí lọ́wọ́ Olúwa láti tẹ̀síwájú, agbára láti máa pa òfin rẹ mọ́, láti máa pa ìlànà rẹ mọ́. Olúwa títí tí ó fi dé ìjọba rẹ. Olúwa gbé wọ ayé mi. Sàtánì má jẹ́ ó nípa lórí mi, ẹ̀ṣẹ̀ má jẹ́ ó borí ayé mi, àrékérekè Sàtánì má jẹ́ ó borí ọkàn mi. Ẹ ràn mí lọ́wọ́ Olúwa, ẹ mú ayé mi tẹ̀síwájú sí. Ẹ jẹ́ kí a sọ di àdúrà. Bàbá, ní orúkọ Jésù Ọlọ́run, mo gbé yín ga, ẹ ṣé fóore ọ̀fẹ́ rẹ ìtẹ́ fi fún mi ní àṣálẹ́ yìí. Mo dúpẹ́ fún ọ̀nà tẹ́ gbà ràn mí lọ́wọ́, ẹ ṣé Olúwa, ẹ ṣé o, ẹ̀mí mímọ́ ẹ ṣé, Olúwa ẹ ṣé, Jésù mẹ́ ẹ ṣé, ọba àwọn ọba ẹ ṣé. Mo dúpẹ́ nítorí pé ẹ ò fẹ́ kí n ṣègbé, ẹ ò fẹ́ kí n lọ sí ọ̀run àpáàdì. Bákan náà nínú ayé yìí, mo dúpẹ́ fún àwọn ìlérí rẹ, fún àwọn májẹ̀mú rẹ, fún àwọn ìbùkún rẹ, fún ayé mi. Bí ẹ ti ń sọ fún mi pé bí mo bá sà lè gbọ́ràn sí àṣẹ rẹ, bí mo bá sà lè rìn nínú ìlànà rẹ, bí mo bá sà lè rìn nínú ìkìlọ̀ rẹ gbogbo, àwọn tí ẹ ò máa ṣe nínú ayé mi, ọ̀nà tẹ́ ò máa gbà rìn nínú ayé mi. Ọlọ́run mi, mo dúpẹ́ lọ́wọ́ rẹ fún ìmọ́lẹ̀ rẹ tẹ́ tọ̀ sínú ayé mi, tẹ́ jẹ́ kí ojú mi kó dá ṣáṣá sí àwọn ìlérí àti májẹ̀mú yìí. Ọlọ́run mi ẹ ṣé, ògo ní forúkọ ẹ̀yin Ọlọ́run. Olúwa mo gbàdúrà agbára àti oore ọ̀fẹ́ láti jẹ́ olóòótọ́ sí ọ, láti máa gbé ìgbé ayé ìwà mímọ́, agbára àti oore ọ̀fẹ́ láti sá fún ẹ̀ṣẹ̀, agbára àti oore ọ̀fẹ́ láti jẹ́ tirẹ̀, agbára àti oore ọ̀fẹ́ láti jẹ́ olóòótọ́ sí ọ ní orúkọ Jésù tẹ Násárẹ́tì. Olúwa gbé wọ ayé mi, Olúwa gbé wọ ayé mi. Má jẹ́ n ṣẹ̀ sí ọ ní orúkọ Jésù. Má jẹ́ rìn lòdì sí ìfẹ́ rẹ, má jẹ́ rìn lòdì sí ẹ̀kọ́ rẹ, má jẹ́ rìn lòdì sí àṣẹ rẹ. Ọlọ́run jọ̀wọ́, nígbà tí ẹ̀ṣẹ̀ bá dé pẹ̀lú ẹ̀tàn rẹ̀, pẹ̀lú àrékérekè rẹ̀, nígbà tí Sátánì bá dé pẹ̀lú ẹ̀tàn àti àrékérekè rẹ̀, Olúwa fún mi ní ìṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀, lórí èṣù, lórí ẹran ara. Lórúkọ Jésù fún mi ní ìṣẹ́gun. Olúwa gbà mí ní orúkọ Jésù. Olúwa sọ mí di òmìnira. Jẹ́ kí n lè fi gbogbo ọkàn mi fẹ́ ọ, jẹ́ kí n lè fi gbogbo ayé mi fẹ́ ọ, jẹ́ kí n lè fi gbogbo ipá mi fẹ́ ọ, jẹ́ kí n lè fi gbogbo agbára mi fẹ́ ọ, jẹ́ kí n lè fẹ́ ọ pẹ̀lú gbogbo ìní mi, jẹ́ kí n lè fẹ́ ọ ní orúkọ Jésù. Nígbà tó rọrùn, nígbà tí ó rọrùn, jẹ́ kí n lè fẹ́ ọ láti lè máa pa òfin rẹ mọ́, jẹ́ kí n lè fẹ́ ọ ní orúkọ Jésù. Jẹ́ kí n lè fi gbogbo ọkàn mi fẹ́ ọ. Olúwa ràn mí lọ́wọ́, mú ayé mi tẹ̀síwájú sí. Olúwa má jẹ́ n bojú wẹ̀yìn, má jẹ́ kí àárẹ̀ ó mú mi, má jẹ́ kí n gbọ̀jẹ̀gẹ́ ní orúkọ Jésù. Olúwa ṣàánú fún ọkàn mi ní orúkọ Jésù. Olúwa mo gbàdúrà àwọn ìlérí àti májẹ̀mú rẹ ní orúkọ Jésù. Olúwa jẹ́ kó wá sí ìmúṣẹ lórí ayé mi, jẹ́ kó wá sí ìmúṣẹ. Ẹ ti sọ fún mi pé mo máa pọ̀, ẹ ti sọ fún mi pé mo máa gbilẹ̀, ẹ sọ pé ẹ máa sọ orúkọ mi di ńlá ní orúkọ Jésù ti Násárẹ́tì. Jẹ́ kí àwọn ìlérí wọ̀nyí ó wá sí ìmúṣẹ nínú ayé mi ní orúkọ Jésù. Jẹ́ kí àwọn májẹ̀mú àti àwọn ìbùkún wọ̀nyí jẹ́ kó wá sí ìmúṣẹ ní orúkọ Jésù. Ẹ ti sọ pé ẹ máa fún mi ní ọjọ́ gígùn àti ìlera àti àlàáfíà ní orúkọ Jésù ti Násárẹ́tì. Ẹ ti sọ nípa tèmi wípé àwọn ọ̀tá kò ní borí mi. Ẹ sì sọ nípa tèmi wípé àwọn ọ̀tá yóò máa sá níwájú mi. Ẹ ti sọ wípé ẹ rán áńgẹ́lì rẹ síwájú mi láti pa imọ́ ní ọ̀nà mi gbogbo. Ẹ sọ pé ẹ rán ẹ̀rù rẹ lọ síwájú mi láti ṣẹ̀rùbà àwọn ọ̀tá mi kí wọ́n má lè súnmọ́ ọ̀dọ̀ mi. Ẹ sọ nípa tèmi wípé ẹ rán agbọ́ síwájú mi láti lé àwọn ọ̀tá jìnnà sí mi ní orúkọ Jésù. Mo gbàdúrà jẹ́ kí àwọn ìlérí wọ̀nyí ó wá sí ìmúṣẹ. Má ṣe fi mí sílẹ̀ bí mo ṣe lọ ní àṣálẹ́ yìí. Olúwa darapọ̀ pẹ̀lú mi lójú oorun mi, Olúwa kọ́ mi sí, lójú àlá mi, Olúwa kọ́ mi sí. Bí ẹ bá dé ní wákàtí ọ̀gànjọ́, Olúwa kà mí yẹ ní ìjọba rẹ̀. Bí ẹ bá dé ní àkùkọ, Olúwa kà mí yẹ ní ìjọba rẹ̀. Bí ẹ bá dé ní kùtùkùtù òwúrọ̀, Olúwa kà mí yẹ ní ìjọba rẹ̀. Má jẹ́ kí n lọ sọ́rọ̀ àpáàdì. Olúwa ṣàánú fún mi. Má jẹ́ n padà sẹ́yìn, má jẹ́ n padà sẹ́yìn, má jẹ́ n bojú wẹ̀yìn. Olúwa ràn mí lọ́wọ́. Má jẹ́ n fẹ́ wáyé ìsinsì yìí ní orúkọ Jésù. Mo gbàdúrà ewu ayé ìsinsì yìí má jẹ́ kó gbé mi kúrò nínú ìfẹ́ rẹ. Ewu ayé ìsinsì yìí má jẹ́ kó gbé mi kúrò nínú ẹ̀kọ́ rẹ. Ewu ayé ìsinsì yìí, mo fẹ́ ní owó, mo fẹ́ ní ọrọ̀, mo fẹ́ ní ipò, mo fẹ́ ní agbára, mo fẹ́ jẹun ní lórúkọ Jésù. Má jẹ́ kí àwọn ẹ̀kọ́ yóò gbé mi kúrò nínú ìfẹ́ rẹ. Olúwa mú mi tẹ̀síwájú nígbà tí ìjì bá dé, nígbà tí wàhálà bá dé, nígbà tí omi bá ń rú, nígbà tí ọ̀tá bá dìde bí irú omi òkun ní orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ Ọlọ́run bí ọ̀págun sí òkè. Má jẹ́ n bojú wẹ̀yìn, má jẹ́ kí n bẹ̀rù. Olúwa tì mí lẹ́yìn, máa lọ síwájú mi, darapọ̀ pẹ̀lú mi. Ògo ni forúkọ ẹ̀yin Ọlọ́run. Thank you Lord Jesus. Ọlọ́run mi ẹ ṣé o. Ògo ni forúkọ ẹ̀yin Ọlọ́run. Ní orúkọ Jésù Kristi lè a gbàdúrà. Praise the Lord.
A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ọ̀la ìpàdé àwọn ọ̀dọ́